أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والذين اتبعوا سبيله إلى يوم الدين. وبعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد بن عبد الله صلى الله عليه وسلم، وإن شر الأمور محدثاتها، وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، عياذا بالله من ذلك. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ثم قال جل شأنه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. ثم قال سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أيها الإخوة، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نعم، أقول يا رجل ونكي أجبيه هنا أهمية العلم، pàtàkì ìmọ̀. Bákan náà, maratibul idrak, àwọn ọ̀nà wo la lè gbà láti jẹ́ onímọ̀. Bákan náà, mafhumus salaf, àgbọ́yé àwọn aṣíwájú wa ní Islam nípa nǹkan tí ń jẹ́ al-ilm, knowledge. Èyí ò ní nǹkan tí yóò jẹ́ àkórí ọ̀rọ̀ wa ní ìrọ̀lẹ́. Wa insha Allah subhanahu wa ta'ala, sálàyé tọ́bíkì ẹ̀bí ìdínlá lédi wọn qala Allahu qala Rasul. Because in fi ń jẹ́ ìmọ̀ kama qala Abdullah ibn Mas'ud radiyallahu anhu, wani al-ilm ma jaa 'an Allah aw 'an ar-Rasul aw 'an as-sahaba. In ka ta ń pè ní ma o náà ni ma qala Allah in tọ́lọ̀ bá sọ ní Qur'an, wa ma qala ar-Rasul, the sayings of Rasul sallallahu alaihi wasallam, وَمَا قَالَ الصَّحَابَةُ, the opinions of the companions of Rasul, that is knowledge. So lábẹ́ ọ̀rọ̀ Abdullah ibn Mas'ud yẹn láti gbàgbọ́ yé kí ní jẹ́ ìmọ̀, kí sì làwọn ọ̀rọ̀ tá lè gbà láti dòdó lẹ́mọ̀ insha Allah ta'ala. Lákọ̀ọ́kọ́ náà al-ilmu, knowledge, ta'rifu, definition of knowledge. The question I will ask is that, do we need to define what knowledge is? I want to believe everybody here sitting knows what we mean by knowledge. Is that also? So, but كما قال ابن العربي في كتابه شرح سنة الترمذي رحمه الله, he said: العلم شيء مبين لا يحتاج للتعريف. ابن العربي ó ní nǹkan tí wọ́n ń pè ní mà, nǹkan tí gbogbo wa mà ní kò ní pàtàkì ká ṣe mọ̀ define it. That means even if you call the primary two students or people to come and define what knowledge is, the person will be able to say something about knowledge. But yet, the scholars of Islam want to take the result taken láti ṣàlàyé àwọn nǹkan tí ìmọ̀ ètò kó sínú. Oníbẹ̀rẹ̀ jẹ́ pé àbùkátà ti ká máa àlàyé àwọn àfà lérí ma'ana al-ilm, definition àti ìjẹmọ̀. Àbáyé tàbí ọ̀rọ̀ Ibn al-Arabi ẹ̀fẹ̀ àti pé àtọ̀kù definition bí àbùkátà ti definition. Pé Ibn al-Arabi ní níbi ká máa define knowledge. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ ilé inú tí àrẹ̀ ṣẹ́rù sọ́rọ̀ Tirmidhi ọlọ́mọ ni yóò sí àfádà. Al-ilm, ọ̀nà méjì ọ̀nà ni àgbà yẹ ìtumọ̀ ọ̀rọ̀ yìí wò. Torí pé nínú ṣẹ̀ríà Islam, ọ̀rọ̀ kọ̀ọ̀kan ó máa ń ní ìtumọ̀ kọ̀ọ̀kan, ní fánù kọ̀ọ̀kan, ní fíìlì kọ̀ọ̀kan, ọ̀rọ̀ mọ́ ní ìtumọ̀ kọ̀ọ̀kan. Even in this Western education tààrà ń kọ́ yìí, ẹgbẹ́ lágbàlá mi lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn medical students, a term ó lè ní ìtumọ̀ kẹ́ tó bá sì lè ní fánù mi nípò mi ìwé ìtumọ̀ ní ìtumọ̀ mi kò that same term. Bẹ́ẹ̀ náà ni àwọn afẹ́sìn rahimahumullah, ọ̀rọ̀ ẹyọ kan báyìí àwọn afọ́sì máa ní oríṣiríṣi àwọn àlàyé lérí ọ̀rọ̀ yẹn. Lápòjúwe, ó lè máa yé wa pé ọ̀rọ̀ ẹyọ kan ó máa ń ní oríṣiríṣi àwọn ìtumọ̀ nínú
alákọ̀ọ́kọ́ kẹ́lẹ̀ kan bẹ̀rẹ̀ àwọn abátẹ́kọ̀ ní ṣáàbùn ṣe bẹ̀rẹ̀ mọ̀ ní ṣá àti zan ọwọ́ gbọdọ̀mọ̀tẹ́ni lọ́dọ̀ ọ̀rọ̀ wa kẹ́lẹ̀ yẹn àwọn àfáà ní oríṣiríṣi ìtumọ̀ tẹ́mọ́ fún nínú ẹ̀wùkẹ́ ló ti ṣáàbùn tẹ́yìn bá wà ní agbègbè ní kìtàbùl buyur lọ́dọ̀ àwọn afọ́ ní tí kìtẹ́ máa ń sọ̀rọ̀ nípa business kátàkárà tó máa sọ pé nǹkan wà ṣáàbùn ọwọ́n nìtumẹ̀ bí a bí ká sọ pé nǹkan wà oscars ọmọ fi scarcity sí àgò yìí ìgbà tí mo ra ṣáàbùn oscars gẹ̀rọ́jà o bẹ́ẹ̀ ni the same watch ṣáàbùn yẹn náà lọ́dọ̀ àwọn afọ́ onímọ̀ Qur'an ìdákọ̀ ọ̀dà mi kí ni sọ lọ́dọ̀ sí wọn tó máa sọ pé ṣáàbùn lọ́dọ̀ àwọn onímọ̀ Qur'an ìtumọ̀ ni pé if you see somebody that comes on the person wants to pray now Allahu Akbar out of the Qur'an al-Haram instead of saying a'udhu billahi minash shaitanir rajim instead of the person to recite the Fatiha of the way in the name of Allah the beneficent the merciful I give thanks to Allah all this also on prayer the person is reciting the Quran in a shadun method do you understand now any yẹn ka Quran lọ́nà tó yàtọ̀ sí bọ́lá ti sọ̀kalẹ̀ shadun yẹn that same kalma shadun yẹn náà lọ́dọ̀ àwọn àkọọ́lẹ̀ ilmul hadith ìtàkùn lámì kí tuma yẹn shadun náà àkọọ́lẹ̀ hadith ti pé ma rawahu thiqa mukhalafan liman awthaq minhu hadith shadun ni pé hadith sẹ́ni tẹ́gbẹ̀wà the person sípò ní ẹni tí a fọkànbalẹ̀ ẹni tí a lè trust ní ẹni tí ìwáyà rẹ̀ dá ní yàní gbogbo àwọn interfamama hadith lọ́dá ń bẹ́lá rẹ̀ agbèdọ́m làkàrí yẹn pé another factor sáwọn afọ́nimọ̀ hadith máa kọ́ sí dá ṣùgbọ́n mọ́ta yẹn padà mú hadith wa ọwá lọ ń kọ́ lápá máa ń tó wà áwùsàkùn mí hadith yẹn wọ́n lọ tako hadith ẹlòmíì tó tún lẹ́sẹ̀ ńlẹ̀ jùlọ lápòjú tó súnmọ́ I think we all know Imam Ahmad ibn Hanbal rahimahullah Imam Ahmad ibn Hanbal sípọ̀ ní ẹni tá a lè gbọ́rọ̀ ẹ̀ wọlé ni káwá ní Imam Ahmad ibn Hanbal ọgbà hadith bukọwa mukhalafan lima rawahu al-Imam Bukhari aw Imam Muslim rahimahullah tó wá ń takò hadith Imam Bukhari gawa àbí Imam Muslim gawa al-ulama yaqulun hadha al-hadith hadith ash-shadh àwọn àfọwọ́ sọ pé hadith Imam Ahmad yóò ṣáàbù òkúrẹ́ ìyẹn ni pé kẹ́lìmẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn àfẹ́sìn ó máa ń ní àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ lórí sí ìṣọ̀nà táwọn afọ́bàgbà wò bẹ́ẹ̀ náà ni al-ilmu knowledge it has different things sábàá sọ́dọ̀ àwọn afọ́nímọ̀ usul fiqh àwọn ìtumọ̀ tí wọ́n fún ìmọ̀ tó sì yàtọ̀ sí nǹkan tí àwọn afọ́nímọ̀ tawhid táwọn pè sí jẹ́mà lọ́dọ̀ àwọn afọ́nímọ̀ usul ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ wọ́n ti pé ibi tí à ń lọ ibẹ̀ yóò rí ìgbé wa débẹ̀ àwọn afọ́nímọ̀ usul fiqh rahimahumullah programme ìdíjẹ́ usul fiqh àwọn àfáàtì wọ́n sọ dé àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú jurisprudence àwọn nǹkan tó ń ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn bọ́ọ̀dá ṣe ń mú àkáàmù jáde pé àti máa ń mú ìdájọ́ wá láti inú àwọn dalail ayé àtẹ̀lẹ̀ láti inú àwọn ìrìdá bá rí ọ̀rọ̀ ṣe máa ń mú ìdájọ́ wá àwọn àpò iná àpò ní kíni o usulu al-fiqh wọ́n ní al-ilm lọ́dọ̀ tàwọn wọ́n ní nǹkan tí ń jẹ́ ìmọ̀ idraku shay على وجه ما هو عليه إدراكا جازما إدراك شيء على وجه ما هو عليه إدراكا جازما wọ́n ní nǹkan táwọn gbóyí sí ìmọ̀ lọ́dọ̀ tàwọn ó ní pé knowledge with certainty knowledge with what? Certainty. When you are sure of what you are saying, that this thing, for instance now, if I'm going to get what is this? Ẹni kò sọ pé so well, for instance, and then handkerchief, and so with certainty or represent assurance, the person is talking with knowledge. That is knowledge, not upon his soul. Al-ilm, idraku shay ala wajhi ma huwa alayhi. Kí o man kẹlójú pẹ́nà náà bí nǹkan yẹ ṣe rí gẹ́gẹ́ òun náà yẹ kò ní ìmọ̀. Tí ó pé kò sí any other doubt lẹ́gbẹ̀ẹ́ yẹn. You are saying it and you are very sure. For instance now, in one example, you are having 4 options. But you are very sure that this option A is the right one. Without any consideration for the other options you are having. That means what you are saying, the answer you are picking it with what? With knowledge. So idraku shay ala wajhi ma huwa alayhi. Kéèyàn ọmọ nǹkan lójú pọ̀ náà dé nǹkan yẹn ṣe rí gẹ́gẹ́ ó wà al-ilmu òun náà pè ní ma. Lápòjúwe tó súnmọ́, a fi àwọn yẹn example tó lè tètè yé wa. Mọ́tàlán, tí máa sọ pé
Abu Darda Abu Walama Abu Darda sahabiyyun jalil radiyallahu anhu wa arda tí má bẹ̀rẹ̀ pé Abu Darda ìtàmà gbọ́ yẹn ma ismuhu tí má ní pé kí ló kọ Abu Darda naam kí ló kọ Abu Darda man alladhi yajib ó kọ Abu Darda kí ló rúkọ rẹ̀ gẹ́gẹ́ naam má gbà ìfún tí a kà inshallah Abu Darda náà mo ní kí ló rúkọ jẹ́ it's a real name Abu Darda is school here now. Abu Darda, Abu Abdullah, Abu Abdul Basit is the same thing. Abu Darda, what is his real name? Nah. Abu Dhar, Jundu, Bunu Junada, Abu Dhar. Nah. Abshir. In the bello, Nipe, Ima, Uwa Idraku Shala Wajima Wali, Abu Darda, Okorele, Uwa Miru, Ibn Zaidu, Ibn Qis al-Ansari, Radiyallahu anhu, Uwa Miru, Ibn Zaid, Ibn Qis al-Ansari. Radiyallahu ta'ala anhu wa arda. Nígbà tí bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tí ń gbọ́ pé Abu Darda tí wọ́n mọ̀ pé answer ni without any other doubt let me that is knowledge. Al-ilm idraku shay'in ala wajhi ma huwa alayh. Knowledge is what you know with 100% certainty. So eléyìí ni kẹta àwọn onímọ̀ usul tí àwọn define gẹ́gẹ́ bí gbẹ̀ṣẹ̀ jẹ́ ìmọ̀. Àwọn onímọ̀ tawhid rahimahullah àwọn sọ pé al-ilmu ma'rifatul 'abdi rabbahu wa dinahu wa nabiyyahu sallallahu alaihi wa sallam. Àwọn àfọ́nímọ̀ tawhid tó dé àwọn àfọ́nímọ̀ tawhid àwọn yẹn mọ́ máa ń dì pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn. Al-aqida àwọn yẹn dì pẹ̀lú the foundation of our religion. Tí pé tẹ́lẹ̀ máa ti fẹ́ lábẹ́ ẹgbẹ́ Islam yẹ kò sí bó ṣe fẹ́ dá tó ìyẹn ti fẹ́ lè. Àfọ́mọ́ sọ pé àwọn fẹ́rẹ́pọ́sù dọ́là ní Islam wọ́n tẹ̀lé ṣe wà lọ́nà fẹ́ ni òun lè àṣìlọ́ lọ́lọ́. Bí àwọn Shia, bí àwọn Khawarij, bí Ahmadiyya. Tó bí ìpìlẹ̀ ẹ̀sìn yẹn lọ́ ti fẹ́ ibẹ̀ náà ti fẹ́. Bí àwọn Rāfidah. Tó ti pé àwọn lẹ́mìí tí àwọn Sàhábà wọ́n láàánà wọn. Àbí àwọn Rāfidah wọ́n sọ pé mẹ́sọ̀rọ̀ àbákì lẹ́gbẹ̀ẹ́ ni. Umar, don't mention his name. I didn't want to hear about him. Mùsùlùmí láti ní ìfà tó lè ní ọgbẹ̀. Sọ̀kútẹ́ ilé olímọ́tò lẹ̀. Ṣùgbọ́n ní àwọn afúnṣọ pé nǹkan yẹn tó bá kú lórí ẹ̀ ó kú sórí ẹbọ. Torí pé nǹkan yẹn ọlọ́run nígbàrá tó pé àkídà yẹn ti wọ́. And that is the foundation of our religion. For instance, ẹ̀tọ́ kọ́lé lẹ́yìn tó bí ó fine, but the foundation ò dá nígbà tí wọ́n pe ilẹ̀ yóò padà wó ni. Ìkan nínú àwọn Rāfidah, alẹ́bà mọ́rí àwọn tí Rāfidah jẹ́, orú sọ̀rọ̀ kan jọ kẹ́ńtẹ̀. Nítorí pé àkídà tí wọ́n nípa wọn Sàhábà, àkídà tó ń bọ́ ọ̀tẹ́lẹ̀ mọ̀ bòrà. Àkídà tí ó dá tẹ́wọn àfáà ṣe rọ́dù fún ní tí wọ́n dá padà jọ lọ́dọ̀ pé àkídà tí ó dá ní. Tó jẹ́ pé ó ń kálùkù wa apàdà ń bọ̀ bí ọ̀rọ̀ tọ́pátí bí ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ̀. Agbúdọ̀ tó sọ́ra àtọ̀dọ̀ tọ́lá ti fẹ́ gba ìmọ̀ta fẹ́ ní. Do we need a teacher? If we need a teacher, irú teacher wo la fẹ́ láti kọ́ wa lẹ́kọ̀ọ́ ìsìn láfẹ́kọ́. Tó bí nígbà míì, ìpìlẹ̀ ibi tó àwọn èèyàn ti ń gbòdo, àwọn èèyàn ti ń fẹ́ lóbi àlámọ̀ rẹ̀ sí níbi ọdọ́ olùkọ́ wọn. Arákùnrin wa gbóde kò fẹ́ ó wá bọ́ síta níjọ́ kan látara àkídà tó ń bọ́ síta tí bẹ́lẹ̀ mi wọn tí wá ń sọ pé bari'tu minal ilahi min ibn arwa bari'tu minal ilahi min ibn arwa wa min dinil khawarij ajma'ina wa min dinil khawarij ajma'ina ó ní bari'tu minal ilahi min ibn arwa ó ní bìtẹ̀rí I didn't have anything to do with Abu Bakr, with Uthman. With who? Uthman ibn Affan radiyallahu anhu. He said that he is a dobe. Wa min dil khawarij ajma'in. Kunde ite khawarij náà in fi lọ́wọ́ ti. Rāfidah la te sọ̀rọ̀. Ar-Rāfidah. Ọ̀rọ̀ da gẹ́gẹ́ bí bo wọ́n sọ the kettle is coming before what? En tí ó le lọ́jọ́ náà lọ. Ó tún wá lọ ń bọ́ pa mo se ko do khawarij. Àwọn méjèèjì dere wọ́n wá lọ́jọ́ náà lọ. Ọwárí wà mí ní Umarí bàrí tó wà ní àfíkẹ́. Wọ́n mí ní Umarí bàrí tó wà ní àfíkẹ́. I didn't want to have anything to do with Umar ibn Khattab, radiyallahu anhu. Rāfidah tẹ̀lé sọ̀rọ̀ yẹn lábẹ́ àkídà tó ń bọ́ nínú àmọ̀sódà. Umar ìfẹ́ bá ń tẹ́sí bọ̀rẹ̀. Wà mí ní àfíkẹ́, wọ́n ní wà àfíkẹ́. Ẹn tọ́lọ̀ ń gbọ́kùn lọ́rùn rẹ̀, alá, wọ́n wá. Man, Abu Bakr barakallahu fihi, Abbakr yọ gẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́. Ṣùgbọ́n àwọn àfá àpàdàdà lóhun tó pé àwọn àfẹ́sì ọlọ́run jẹ́ wọn kalẹ̀ àpàdàmọ́ àwọn amúsílà tó pọ̀ wà
ọlọ́run dáwọn àfẹ́ẹ̀sì kalẹ̀ láti bá mọ́ṣẹ́ dáfò àdáhàlá dín. The scholars of al-Islam, àwọn ni protectors of Islam, àwọn náà protect ẹ̀sìn mara wà fásitì Nabi sallallahu alaihi wasallam. After the demise of Rasul, àwọn àfá warathul anbiya, wọ́n jogún àwọn ànábì ọlọ́run, wọ́n dẹ̀ ń dáàbò bò. Àfá Abdul Qahir, òun dá lóhùn. Mamada yakul. Òun kò tàrí ìta, min al-ilahi bi bughdi qawmin, bihim ahya al-ilahu al-alamina. بهم أحيا الإله العالمين قل بريئة من إلى الإله ببغض قوم يقولوا في الجوع كتلقى وصحابة دعوة سلفية دعوة تدبيق أشياء سلفية دعوة ترين بواسيس في الجوع àwọn tó ṣe pé bihim ahya al-ilahu al-alamin àwọn ọlọ́run fi ṣe ìrùwáyà orin ní bihim ahya al-ilahu al-mu'minin àwọn èèyàn ọlọ́run fi ṣe okùnfà dáadáa fẹ́sì àwọn ọlọ́run fi kẹsìn jí àwọn sàhábà lè àfẹ́ṣà dá lóòkù orí ẹgbò aláyé hàn a sọ pé ìmọ̀ lọ́dọ̀ àwọn muwahhidi ìpínlẹ̀ ẹ̀sìn foundation of our religion is al-aqida àwọn akọ́nìmọ̀ tawhid wọn ni al-ilmu ma'rifatul abdi rabbah ma'rifatul abdi rabbah wa dinahu wa nabiyyahu sallallahu alaihi wasallam àwọn ìṣẹ́ tó ń jẹ́ ìmọ̀ òun náà ní kíkọ́ wá ó dá ọlọ́run ọba rẹ̀ mà ká mọ̀ ọlọ́run man huwa Allah ká mọ̀ ọlọ́run bí máa lè mímọ̀ tó pé nígbà mí ń bẹ mímọ̀ ọlọ́run yẹn okó olórin okó nǹkan tó pọ̀ jù àmọ́ ọlọ́run bí dáàtì àmọ́ ọlọ́run bí asma'ihi wa sifatihi àmọ́ ọlọ́run bí rububiyyatihi wa uluhiyyatihi àmọ́ ọlọ́run pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí lè tó báwo kálọ́ ọlọ́run jẹ níbo ọlọ́run bá wà bí simple question tẹ́wọ́ bèèrè lọ́wọ́ mùsùlùmí wọ́n láyé ó dẹ̀ fẹ́lì tẹ́wọ́ pọ́pọ́ ọgọ́rùn mùsùlùmí jọ pé where is Allah oríṣi sáńsà ẹgbẹ́ ìrọ̀kẹ́ ọlọ́run inú mi lọ́wọ́ ẹgbẹ́ sọ pé inú mi lọ́wọ́ inú ọpọlọ mi bẹ́ẹ̀ dẹ̀ ni ó ní àkídẹ́ tó àrùsọ̀ jẹ̀má lérí pé ayé Allah so ká mọ̀ ọlọ́run bá pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí àwọn àfáà ọmọtàwọ̀ ìwọ́n ní onáà ní jẹ́ ìmọ̀ lọ́dọ̀ wọn bákan náà wà máa rí fọ́tò ìdílé Islam ká tún bẹ́yẹ̀ sí Islam mọ̀ Muslim today à ń ṣe Islam ni pẹ̀lú orúkọ ṣùgbọ́n a ṣe ní pípàápàá àti ṣíṣe ìtàn àwọn sọ pé àkójúwé Mùsùlùmí àti Islam wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí àwọn méjì tẹ̀fẹ́ sáré ni Mùsùlùmí àti Islam wọ́n dẹ̀ gẹ́gẹ́ bí àwọn méjì tẹ̀fẹ́ sáré jẹ wọ́n wá bẹ̀rẹ̀ ẹmọ̀ ọ̀tọ̀ orí track wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ti blow fún wọn wọ́n sáré lọ wọ́n sáré lọ gbogbo tó dé stage kan Islam ti lá Mùsùlùmí bẹ lẹ́yìn tàbí bẹ́wájú Islam wọ́n tẹ̀ sáré yẹ lọ Mùsùlùmí òpin bàbá ìgbà tó dé stage kan ọ̀nà pé ọ̀nà jẹ́ kínú ọ̀nà pé ọdún ìta mẹ́ta bí ìbájú mọ́ sọ Islam dẹ́wà wájú ọba yà pọ̀ tó Mùsùlùmí bọ́lá yóò dín ní ẹlẹ́ẹ̀lẹ́ àti ìlàbàlá mi but ìgbà tí ó fi débẹ̀ tó náà dẹ́sí junction yẹn wọ́n náà wọ́n pé Islam ṣẹ́pọ̀ tó yà sí ni àbápásì it's not even know the right place láti yẹ̀ gbọ́dọ̀ dẹ́sí ló máa yà sí ló bá yà sí ìyá rà nípa Mùsùlùmí kò ní sáàmì yà sí àfáàní they are like two parallel lines that can never meet Islam lọ báyìí Mùsùlùmí lọ báyìí so bí Mùsùlùmí lẹ́nu àwọn ṣe Islam ni without marriage if you are practicing Islam without knowledge that is just the symptom of what you are doing. Islam lọ báyìí, ìwọ́n sì ń lọ báyìí. Tó jẹ́ pé ìmọ̀ in tó ṣe pàtàkì nínú àwọn ọmọdé ẹ̀sẹ̀ wa ni. Àwọn afọ́ ni al-ilmu ma'rifatul abdi rabbahu wa nabiyyahu wa dinahu. Ṣẹ́gun ó jẹ́ ọlọ́mọba rẹ̀ mọ̀, fún máa nábì rẹ̀ ó sì mẹ́sẹ̀. Òun ìgbà tí ń jẹ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn afọ́ ìmọ̀ ọ̀fẹ́. Aláyé hàn, Mùsùlùmí àti Islam àpòjú ìwọ̀n ni. Al-ilmu ma'rifatul abdi rabbahu wa dinahu wa nabiyyahu. Kéèyàn ọmọ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ kí ó sì mẹ́sẹ̀ kí ó sì máa nígbà Muhammad sallallahu alaihi wasallam nípa àpá àti mímọ̀. Kọ́mà ní sọ́lá lẹ́ni àdámẹ̀bímọ̀. Mọ́sọ̀fọ́ sákàmà lẹ́sọ̀ pé rajulun Muhammadun intaha. Ẹnìkan bẹ ó jẹ́ Muhammad. That is, in fact, ẹlòmí ò mọ̀jú bá ń lọ nípa nígbà Muhammad sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ alámọ̀ nípa àwọn fúnmọ́lá ìsìm. Ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. Ẹlòmí sọ́lá ní pé kó sọ̀rọ̀ ní sí ọmọ tí pọ́ọ̀pù fẹ́ fi rà ní sí nǹkan.
fúnra yóò tún mọ́ sọ pé nígbàtí ọ̀fẹ́ tó fẹ́ gba transfer láti stop by sí báyìí ìdí báyìí lẹ́tà bẹ́ẹ̀ ni kò mọ̀ nípa Rasul sallallahu alaihi wa sallam ó jẹ́ pé ọwọ́ sọ̀rọ̀ lẹ́tọ̀lẹ̀ ìlú ní ma àpòrò tí wọ́n kí ní lákọ̀ fún àwọn hundred láì jẹ́ ìṣẹ́kẹ́ tó wọ́n ìwòwò ìpamọ́ sọ irú mọ̀ yẹn bọ́lá ń sọ àdúgbò máa ní fọ́sọ̀rọ̀ abdu rabba kó mọ ọlọ́wọ́ bá rẹ your creator wà dínà kó ma ẹ̀sìn rẹ your religion wà nàbí yahu sallallahu alaihi wa sallam ó tún wá dáná bí ẹ mọ̀ pé ẹni tọ́lọ́wọ́ rẹ ti mìíràn kí tẹ̀ ní kùtù ànàbí wa Muhammadu wa wájú eléyìí ni kẹta wà fà tí wọ́n sàlẹ̀ ẹ̀kọ́ jẹ́ àdáyẹ̀lú lẹ́yìn eléyìí àkísàmù ẹ̀lú ìmọ̀tàfọ̀ yìí àti mọ́nà méjì wà alọ́kùnrin àwọn afọ́ ní usul afọ́nà àwọn tání o afọ́nà tawhid barakallahu fikum afọ́nà tawhid àwọn fẹ́ lọ sí di àkísàmù ẹ̀lú ìpín categories or divisions of knowledge tó pé yìí mọ̀ táà bá padà pín yóò padà mọ́jà pò ń àtọ́pọ́dé sálẹ̀ pítẹ́pítẹ́ bá ti pín sí yóò lè mọ̀rọ̀ láti mọ̀ jọ́ ẹ̀ àwọn àpá pé ìmọ̀ tó ní sí àwọn ẹ̀mọ̀ a nínú àwọn àfá tó ṣe pé a ní al-ilmu darurij al-ilmu ad-darurij ẹlẹ́kejì al-ilmu an-nadarij the first one is al-ilmu ad-darurij the second one is what al-ilmu an-nadarij ìpínkẹ̀ ni ẹni lókùn náà àfá tó mẹ́rin bẹ́kẹ̀ náà mọ́kànlá wàsálà yìí tó túnmọ̀ sí lábẹ́ mi àwọn afọ́ bí al-ilm a ní al-ilmu az-zarfiyya al-ilmu az-zarfiyya bí-zọ́ ilé sọ́dọ̀ bí-zọ́ az-zarfiyya wal-ilmu ash-shar'iyya al-ilmu az-zarfiyya wal-ilmu ash-shar'iyya àwọn ọ̀nà táwọn afọ́ fẹ́ mọ̀ ìjẹ́lẹ̀ ìpàláwọ̀kọ́ al-ilmu ad-darurij wal-nadarij kí yóò lè báyé wa ìjá pọ̀lá yẹ al-ilmu az-zarfiyya wal-ilmu ash-shar'iyya al-ilmu az-zarfiyya o náà gbogbo rẹ̀ mọ̀ think of any knowledge think of anything nípa àmà gbogbo rẹ̀ mọ̀ tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ̀láyé lápòjú tó sọ́rọ̀ bí ẹ̀rì kalọ̀kọ́ nípa fashion design àwọn tí wọ́n sọ ẹ̀kalọ̀kọ́ nípa even barbing bó ṣe kéré tó yẹ knowledge al-ilmu ad-daruriyya ìmọ̀kẹ́rin àwọn àfáàní irú àgbógbó náà nǹkan jíbọ́ sí abẹ́ kàtígórì yẹn àmọ̀kùn ní al-ilmu ad-daruriyya bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní ìdájọ́ ìsìláàmù lérí ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì al-ilmu ash-shar'iyya ìyẹn ti fi yà even from the name alìfàjáde pé al-ilmu ash-shar'iyya olóòlù kullu ma yata'allaq bi-shari'a gbogbo tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú ṣẹ̀ríà ìmọ̀ tó bá ti ní nǹkan àjọṣe pẹ̀lú ẹ̀sìn a mọ̀ pé ní al-ilmu ash-shar'iyya the Islamic knowledge al-ilmu ad-daruriyya sásọ yẹn ìmọ̀ the model knowledge àwọn èèyàn òun ni àwọn ọmọ tó ṣe pé gbogbo tó bá ti ṣe pẹ̀lú àlámọ̀rí ìṣẹ̀lẹ̀ ayé abẹ́ ìmọ̀ yẹn ló kó sí àwọn àfáà tó wá ní subdivision àtúnwá pín sọ́rọ̀ méjì a ní al-ilmu az-zarfiyya al-mashru' wal-ilmu az-zarfiyya ghayr mashru' àwọn ọ̀gá bẹ́nu àwọn ọmọ ayé bá ń kọ́ yìí tó ṣe pé ó wà mashru' ìsìláàmù tún wá lẹ́ta lè kọ́ ìsìláàmù ò ṣe léwọ̀ fún wa lápòjú èèyàn lọ kọ́ bí ó ṣe ń dirun ẹ̀kọ́ bọ́ ṣe ń wọ́n aṣọ bọ́ ṣe ń wọ́n fìlà bọ́ ṣe rọ́sọ àwọn ìyẹn al-ilmu az-zarfiyya al-mashru' al-ilmu az-zarfiyya al-mashru' àwọn akẹ́tọ́ mọ̀ ayé nìyẹn tó tí Islam sọ pé ó wà pàtàkì sílù ìtẹ́ tó pọ̀ yìí that's why you see sisters all those àwọn iṣẹ́ ọwọ́ yẹn ìyàjú ẹ̀kọ́ yìí bẹ́ẹ̀ mùsùlùmí náà wà bẹ́ẹ̀ lọ́kọ́ yìí àwọn nǹkan yẹn kò sí nǹkan tó ta kò kẹ́lẹ̀ kó wá dé pé subhanallah sister in hijab subhanallah ẹ̀lọ́kọ́ tí lọ́wọ́ ní kẹ́lẹ́ fi ṣe haram àgbàbílẹ̀ sọ́pọ̀ haram ni abẹ́ kí ni ìmọ̀wóló fọ́ọ̀lù sí asùgbé al-ilmu az-zarfiyya al-mashru' mafhum ìmọ̀ àtàyé al-mashru' gbogbo àwọn ẹ̀mọ̀ tí wọ́n jẹ́ pé Islam wò sí kò fojú aburú wò kò dẹ̀ rí kò ní bẹ́ẹ̀ tọ́lú pé ẹ̀ mọ́ tó wọ́n ṣe kí tí kò ní bí ẹ̀ lọ sí bí haram akáláṣe wọ́n kà fún ẹ̀ ní haddu ni òdí wọn wà mẹ́ lápòjú tó súnmọ́ ẹnìkan ó ń ṣe ọkọ̀tẹ̀ àwọn tí máa jẹun ẹnìkan wá dé ó fẹ́ bábù rẹ̀ wá ní
tẹ́bá ti bá mi ṣe lórí ẹ̀dá ilé ṣíyà rẹ̀ ní ìfẹ́ rí mọ́ díẹ̀ ẹ̀dá kí àgbègbè mọ́sálà wà dé ṣe pé aslan ṣe ti wulẹ̀ ń ṣe rẹ̀ ṣe haram nàbí mọ́ṣúrò kéye pé nínú ṣẹ̀ríà Islam ó láǹfààní kírun rẹ̀ ó kún kó mọ́jẹ lọ́pọ̀ kó fílẹ̀ kó mọ́kún lọ ó sàmọ̀kún lọ bí wà ní kúndé ó sì láǹfààní kó wulẹ̀ jẹ èyí tó bọ̀rọ̀ ṣe ní alùkọ́sírù kó wá jẹ́ díẹ̀ bí àwọn Obama tẹ́lẹ̀ ṣe nìsẹ̀ àhàrìláì so irú ìyẹn ni ló jẹ́ àrọ̀ bá ń pa ń kọ̀ fún àpàrin irú ṣẹ̀ìtọ́ọ̀mù nìyẹn abájá tó ṣe mọ́rán mọ́kànjọ́ tẹ́lẹ̀ àwọn ṣẹ̀ìtọ́ọ̀mù lọ́nà ṣẹ̀ìtọ́ọ̀mù ní ọ̀ تهديدا له بفضل بان كل شيطان تمشي شيطان شيطان لا شيطان وما هو هذا صار يعني هو يدور زي الشيطان وصل له دعني ودعوة نيدي كو كدرو باي سبحان الله اوكي اول ما àwọn amúsùlá ń bọ̀ inshallah ala ayi hal asọ́pẹ́ nìkan ṣeun ìtàkùn ní àbẹ́bọ̀ iṣẹ́ tó ń ṣe yẹ ilmu ìmọ̀tóníyàn ilmu ìdọ̀rọ̀kúnyà al-mashru' ṣùgbọ́n nígbà tó jẹ́ ó ní hajjú ẹ̀ tẹ́jẹ́ ó ní kó mọ́ ṣe nǹkan tó takò òfin ọlọ́run mẹ́sàrà wọn bẹ̀rẹ̀ bẹ̀ ṣe yóò gẹ àyó ìgbé so ìdá àṣọ́fẹ́ pé àwọn ẹ̀mọ̀ yẹn nípìnlẹ̀ ìmọ̀ ni wọ́n ti sàǹtọ̀kalẹ̀ pọ̀ العلم الضروري أما العلم الشرعية بدنا نكذي إما الشرعية بدنا تواني على العلم الضروري والعلم النظري بقيا على العلم الشرعية هو نصب ديفيجن بيجي بدنا تواني على العلم الضروري والعلم النظري كنا نقول العلم الضروري إنه كل شيء gbẹ́gbẹ́gbẹ́ wọ́n àwọn àgbègbè abúlé ọ̀kan mọ̀ bẹ́ẹ̀ ni ìtàkàmọ̀ bá kásọpé by incident pé kò sí bó ṣe nímọ̀ lápòjú ìtọ́ sọ pé ṣọ́nà ń wà tí wáyé pé orí ẹ̀ ti ó ti yí pápátá kó sọ pé ọlọ́run òsì but normal sense ó sọ fún ẹ pé automatically there should be ó wà ní mọ́ bó ṣe rí gan ọgbọ̀ sí ìkẹ́kẹ́ gbọ́dọ̀ wà behind gbogbo kẹjọ ṣẹlẹ̀ على علم ضروري فبين ثم مثلا إذا أفضل فإنه لا يحتاج إلى الجليل لا يحتاج إلى الجليل ثم تبي لا بد ينسى ورمو الغالي سبحان الله هذا ما بيقولوش المومنتو الغالي أمد وقولوا ثم اللي تم بيره على يبطل كيف بقول torípé ó ń béèrè nípa in tó ṣe pé a mọ̀ ìdọ̀rúrọ̀ tí pé dọ̀rúrí ló jẹ́ ká mọ̀ mọ̀ yẹn kò nídi àyà Kùránì kò nídi hadith pé orúmú ìwádìí kó mẹ́rin wá àìsẹ́lẹ̀ tó ń jẹ́ pé ọ̀pọ̀ àwọn kẹmíta mọ́ náà rárá rárá ẹgbẹ́ ọ̀pẹ́ wọ́lá ìdí ń pa ẹgbẹ́ rárá bí ń pa ẹni mọ̀ dọ̀rúrí tí làkàrí ló sọ fún wáyé pé àkùkọ́ ń bẹ tó ní mọ́ ń pààyàn àkùkọ́ ń bẹ tó túbà múyàn علم الضروري بين هم بني بيعلم يسنا بأين الله يبيع وعفو لي عقيدة والدنيا عفوا كمان لا تبقى بأين الله إن الله هو عبي صلى الله عليه وسلم كان يقول لك إلا كان يقول ما روا عفوا عن بيني وني ديالي لا كان يقول بقى كلهم بي ibùn kí ọkọ̀ jọ́gbò fọ́nà máa rí ọmọ ìrònú lọ yóò padà rò pé kí ní yóò padà kan dìkẹ́ pé kò yóò mọ́ yóò mọ̀ àìyé mẹ́yẹn náà ó ń bí mọ̀ pé kẹ́kẹ́ there is a supreme being somewhere so al-ilm ad-daruri ìdálẹ́ kejì ní àwọn ìmọ̀ ṣẹ̀ríà òun náà al-ilm an-nadari tó ti pé tó bá ti sọ báyìí làbúd kò sí tó mẹ́sí illa an ta'ti bid-dalil you just have to come with an evidence o gbọ́dọ̀ mẹ́rin wá ẹ̀rí búrọ̀ wà lérí pé orí tó ní ká ṣe yẹn kí ló lápàlá ẹ̀rí pọ̀tà pẹ́ brọ́dà ẹ̀rẹ̀ fún ọgbọ̀n yẹ́ kẹ́ fún ọgbẹ̀lẹ̀ wà á bí pé kílẹ̀ rí pé obìnrin kó kí fún ọgbọ̀n nílẹ̀ ó búrọ̀ mẹ́rin wá ọ̀gá ààrẹ mú pẹ̀lú ẹgbẹ́ kílẹ̀ rẹ̀ tó máa bí ti rárá wà á mẹ́rin wá yàtọ̀ jùlọ tẹ̀lé torí pé nǹkan yẹn ilmu nàbọ̀rí kí n sáà lè wòye sí ni wọ́n ṣe ilmu nàbọ̀rí kí ṣe pé nǹkan tí làkà ìgbà ti gbé wá fún wa àwọn afáà ni àwọn ilé ònàdẹ́ ìmọ̀ ìṣíbọ̀ ṣẹlẹ̀ àkọsí àwọn afọ́wání هذا العلم
pàápàá jùlọ ilmu daruriyyu ọwọ́ ń jẹ́ fardun kifaya fardun alhamdulillah gbọ́nà fardun kifaya fardun kifaya òun náà ni pé ala kulli ras gbogbo each individual ló gbọ́dọ̀ mọ̀ ìmọ̀ ilmu daruriyyu ala kulli fardu ayn fardu ayn òun ni ilmu daruriyyu ìmọ̀ tí jẹ́ gbogbo ìrọ̀gbọ́dọ̀ mọ̀ fardu ayn tí kò gbọ́dọ̀ ṣẹ́pọ̀ ní kẹ́kẹ́rẹ́ káàkiri kẹ́rẹ́ ìpínlẹ̀ ọlọ́wọ́ kò ní kò jẹ́ iye ní òye tako yẹ òye ní máa yẹ ó gbọ́dọ̀ yẹ ẹni mọ̀tò rí yìí ló fi jẹ́ pé fọ́ọ̀tù àìn ní alákùn lè rán gbogbo orí wàkọ́ lọ́wọ́ rẹ̀ mọ ìmọ̀ yẹn àwọn afáàní yẹn kò sẹ́nìkan tó yẹ kó sẹ́kù láì ní mọ ìmọ̀ yẹn a máa ilmu an-nazari fardun kifaya ṣùgbọ́n yìí mọ pé ọlọ́run sọ báyìí àríkà sọ báyìí ẹ̀rí kátọ̀ kàtàbàrí ẹ̀rí kátẹ̀ kìnnìkàrí gbogbo àwọn kan yẹn ilmu nàgọ̀rí yìí ni gbogbo wa kọ́nà lè mọ̀ yẹn fọ́dún kìfáyà ìdá ọmọdé ìbá sápọ́tọ́ alìbàkì táwọn kẹ́ bá ti mọ̀ àwọn èèmú ò ní ìdẹ̀mọ̀ àwọn afẹ́kọ́ sí ẹbí ẹgbẹ́ ọgbà alhamdulillah ìbàdí rí àmìrò mẹ́ta nínú ẹjọ́ àbẹ́ ìmẹ́sì bọ́ ó ṣe jẹ́ pé wọ́n ló wà àdúrà síbi ẹ̀ tó pé yóò padà nígbẹ̀yìn ọ̀rọ̀ padà rí pé àwọn ọlọ́run ní bẹ́ fún mọ̀ bákan náà àwọn ulama kí ni àwọn ipò tẹ́lọ́tọ̀wọ́rọ̀ ń gbé wọn sí tó kí ó bá rúgbọ́n lọ́pọ̀lọ́ ní alárájá ẹ̀ so àwọn afọ́ ní ìmọ̀ nọ́bọ̀rí fardun kifaya ìlàkùnrin bí ibá sápọ̀ pàdùbà ìyẹn náà ó jẹ́ náà kọta gbọ́dọ̀ mọ̀ nípa ilmu nọ́bọ̀rí ẹ jẹ́ ká bó ti di ahmiyatu al-ilm ahmiyatu al-ilm importance of knowledge pàtàkì náà ahmiyatu al-ilm lákọ̀ọ́kọ́ náà al-ilmu subhanallah ààrí mẹ́sàrù fún ṣẹ́gbẹ̀ wo tí ń tàà lè fi jọ ìmọ̀ pé àwọn aròdó pé àwọn wà kẹ́kẹ́ wọn ó tún wá ń wà mustawa kẹ́nà bil ilmi ó wá ń wà ní òtíṣẹ́ tẹ́lẹ̀ pẹ̀lú ibi tí náà wà láàfàlà ààrí ó sì fẹ́ fọ́dàkẹ́ sọ̀rọ̀ owó lẹ́gbẹ̀ẹ́ mọ̀ abàdàkà ẹ̀yẹ ìkọwà ní pò inú president pé presidential to jẹ́ ẹgbẹ́ kan ló ọkùnfà rẹ̀ kó sí tó àìlẹ̀ ìlú kò láyé lẹ́gbẹ̀ẹ́ mọ̀ kílẹ̀ rí wa tó pé àti bọ́sí ẹgbẹ́ ìtàṣọ ìrẹ́lẹ̀sì ọgbọ́n sábẹ́ sí dọ̀rí jù nàbí náà dọ̀rí jù náà dọ̀rí jù pàtó mú kílẹ̀ rí wa tábà ní alájẹ́ ìbèrè rí ọdún tó pé dọ̀rí jù ni yẹ kọ́ ló sọ mú wa yí pé ìmọ̀ lọ́gàlù Allah subhanahu wa ta'ala lamma arsala rusulahu ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó ráwọn ànájẹ́ rẹ̀ pàápàá jùlọ ar-rasul sallallahu alaihi wasallam ọlọ́run ọba ní oúnkọ̀ọ́sí àwọn ẹ̀kọ́ ọlọ́run ti bí sáwọn oríṣi àwọn dáwọ́jà náà níta ti mẹ́lá sáwọn kẹ́lọ́ ti fún lórí ṣùgbọ́n peter sọ́lá yìí ń bẹ̀rẹ̀ lọ ọ̀gá rẹ̀ mọ̀dárísù rẹ̀ mẹ́nu Jibril alayhi salam nǹkan ní sáńkúra àtàmọ́ òpin àkùnrin yìí bó ṣe pọ̀ fún òṣàdé mẹ́ta ń gbòòrò ní bó ti mọ́ tó kálukú wa náà tí kásáré kéde ìgbà mẹ́ta tó gbà mí ọlọ́run wa pàrí sọ láti tí a láti àjẹ́ mọ́ mọ́ ẹ̀kẹ́ bí ṣíjì bá ń kọ kódà mọ́ ṣe sòrò àwọn aláwùrẹ̀ kan kẹsẹ́ pé kíkẹ́ bí ẹ̀kọ́ gẹ́gẹ́ lówẹ̀ tó ọmọ wákùn rọ́bì zédẹ̀ ní ilma ọlọ́run ni ṣùgbọ́n tó bá ti ṣe sòrò yẹn wà mọ́ sọ pé rọ́bì zédẹ̀ ilma fún mi ní àlékún lérí ìlà. Àwọn àfáà ìmọ́bùn al-Uthaymin rahimahullah wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala kò pàdánù lẹ́sẹ̀ láti wá nkẹ́kẹ́ àlékún nkẹ́kẹ́ ayọ̀ ìlà. People from A to Z of Quran, you can never say any other verse aside this. So the Quran says, وَقُلْ رَبِّ زِدْنِي شَيْئًا إِلَّا عِلْمًا. Kò sí ìgbẹ̀kan ló wọ́n sọ pé àbí wọ́n sọ pé káwọn ọlọ́run sọ pé àbí wọ́n sọ pé ìwọ́n jẹ́ káwọn ọmọlẹ́yìn lókọ̀ obìnrin وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا. Oh Allah, increase me in knowledge. Why? That is telling us that knowledge, subhanallah, there is nothing we can compare it with. There is nothing. Ọlọ́run ká ń sá mọ́ kó máa bèèrè àlékún mọ̀ tó ṣe pé àwọn ìkẹ́ mí ń bẹ́lẹ̀ ọlọ́run sọ pé وَقُلْ رَبِّ زِدْنِي مَالًا وَقُلْ رَبِّ زِدْنِي أَزْوَاجًا ẹlẹ́rìí wa وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا. Àwọn afọ́ni ẹ̀rí alákọ̀ọ́kọ́ lérí pé in tí ń jẹ́ ìmọ̀ in tí ò ṣe fi àbújọ.
بكر لا من القرآن الله هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إذا بتركوك وشفر مع الله سبحانه وتعالى ونيد هذا الدواء هل يستوي الذين يعلمون الله عليكم جانبوا شاهدوا وصولي مستوى قريب وكذا فإلا الذين يعلمون أو سوى مما نجيب وان you cannot compare them with this. Those are the non-answers. Allah ni mo ṣe nǹkan kan. Àwọn afáàrí tó ṣe pé Ọlọ́run náà gbé àwọn nǹkan méjì tó ṣe pé Ọlọ́run sọ pé láti zákú àfúnṣẹ́kù òwà àlámù bíbẹ̀ lè sákọ̀ Ọlọ́run tó wá wò fúnra rẹ̀ ajẹ́ yìí pé Ọlọ́run bá fà dọ́rẹ̀ àwọn ọ̀rẹ́ náà lórí àwọn ìwé ìṣẹ́ ọ̀rẹ́ mímọ́. Ọlọ́run gbọ́dọ̀ fáwọn tí wọ́n ní mà àbí àwọn tí wọ́n ṣe mímọ́. Eléyìí ó ń sọ pàtàkì àti ọlá fún àwọn mímọ́. Bẹ́ẹ̀ náà olùkẹ́ níwájú Ọlọ́run ẹgbẹ́ ìwà mọ́ sọ pé apálọ̀kọ́ síkírí o wọ́n rí ọ̀gá jùkọ́ àbí níwájú síkírí o àwọn tẹ́sẹ̀ ìdílẹ́yìn wọ́n ní orí ètò gbóhùn náà kọ́ ó ti fi gbájú yòókù lọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gbogbo ọmọ nìyẹn lọ́dọ̀ Ọlọ́run sábà kẹ́lá wa ṣùgbọ́n nínú àwọn ọmọ nìyẹn yẹn ipò kẹ́lá wa nínú àwọn ọmọ nìyẹn yẹn àwọn alladhina amanu àwọn tá a gbọ́ lọ́hùn gbọ́ àtúgbàjú àwọn ọmọ nìyẹn yòókù lọ àwọn ti borí ìbíkọ́ àwọn adẹ́kọ̀ọ́ ni الله والذين الذين آمنوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. Dẹ́sẹ̀ ìpá àwọn tí wọ́n gbọ́lọ́ ń gbọ́ ẹ̀wọ́n lórí ebè kẹ́. Àwọn tí wọ́n gbọ́lọ́ ń gbọ́ tí wọ́n tún wá ní mẹ́ pẹ̀lú gbàgbọ́ tí wọ́n ebèbè jìdà wọ́n gùn. Mo fi tàpójú ẹgbẹ̀gbẹ̀ bèèrè wà ní Kùránù. Ògẹ́ ẹ̀dẹ́gbẹ̀ pé ìfà ẹjẹ mẹ́rin wá lérí ebè lẹ́sọ́ yẹ ní ilẹ̀. So, à ń tí náà ni wọ́n tẹ̀sídé wùlà fún Ọlọ́run jẹ́ pé àwọn tí wọ́n ní máa tí wọ́n lẹ́tù nígbàgbọ́ pẹ̀lú máa wọn wọ́n wà ní kòtò gbà kódà àwọn gẹ́gẹ́gẹ́ sí nínú àwọn sọ̀hábà nígbà Muhammad sallallahu alaihi wasallam bí sọ̀hábà ṣe pọ̀ tó yẹn mélòó lọ́wọ́ unos mélòó àwọn sọ̀hábà àtàrí gbogbo wa àtàfà àtọ́mọlé tí wa náà bí wọ́n ṣe pọ̀ tó yẹn ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ nú àwọn sọ̀hábà lè pé lójú mẹ́kàdínlẹ̀ ìjọ ayé ó mà táà ní dákọ̀ wọn wà wọ́n ìbòsí kí ló gbé wọn dépò yẹn ádá ẹ̀lú mọ́mọ́sọmọ́ láì mọ́ kò sì jú ayé rẹ̀ tí ó ń dápọ̀ àbúrò ẹ̀yà lórí ayé àbúrò ẹ̀yà kò sì já ayé ọ̀hún ẹ̀yà ní káàkiri àdẹ́gbà Muhammad ọjọ́ ìta mẹ́ta ìdápọ̀ Abdullahi ibn Abbas tọ́lú ẹwà àwọn ọgbọ́ ẹ̀yà ní káàkiri àrùn rẹ̀ Abdullahi ibn Mas'ud láìláì ẹ̀yì tí ìrìnà tẹ̀lẹ́kà náà rọ̀ lọ so àwọn yẹn náà lọ adábọ́jà yẹn wọ́n wà lórí àwọn kò ṣe torí ìmọ̀ Abubakar Siddiq radiyallahu anhu bó ṣe jẹ́ pé wọn ni àkọ́kọ́ èèyàn lẹ́yìn àríwá Muhammad kama jẹ́ àmì nàíjíríà Abdullahi ibn Umar pé kúnnà na kúl fi hayatu sallam àwọn gẹ́mọ́ sọ ayẹ̀ nàbí pé inú àwọn èèyàn bára nàbí Abubakar summa Umar summa Usman fọ́dákì lórí alì ṣe ìrìwáyà ó ní a mọ́ sọ pé Abubakar ní àkọ́kọ́ lẹ́yìn àríwá sallam tó ń sí bẹ́ẹ̀ Abubakar ní ọjọ́ àlò ẹlòmí tí è máa jẹ́ soil of knowledge ní mọ̀ kẹ́tọ́lẹ̀kẹ́ hadith Abubakar dáwà Abubakar kọ́ gbàdé tẹ̀wá òun ó ti jẹjẹjẹ ẹ́dì kàwé àbí mẹ́wọ́ bí ọgọ́rùn-ún. Báyìí ìyẹn ní sọ fún wa pé ọlọ́run alámi àlẹyẹ sẹ́wì lórí ilẹ̀ yà èyàn sọ fún Abubakar ní mẹ́wọ́ pẹ́pẹ́lá láti bẹ̀rẹ̀ lórí o. Ó ti bọ̀ ibi tó ń kálukú mọ́ ọlọ́run bẹ́ẹ̀ ló ń kálukú sí ọlọ́yọ̀ sọ̀rọ̀ ni ilẹ̀ sàáyákùn pẹ̀lú ìlú yọ. Náà aṣọ pé ìmọ̀ yìí ọlọ́run bá fà dọ́là rẹ̀ ọlọ́run gbọ́dọ̀ fún púpọ̀ Ànábì sallallahu alaihi wasallam àhàdí púpọ̀ ayé Rasul هذه مجي وقلت عن المرورة والجيل أصوات في الناس في الماء جاء في الصحيح أو في الصحيحين من حديث معاوية بن عبد الصفيان على حديث مشهور عندنا حديث ابو عمر مرض عرفت ما يريد الله به خيرا يفكر في الدين عندك يعني طبعا بعد ذاك يفكر في الدين ọlọ́run ó fún ní àjòyí ẹ̀sìn fún ọkùnrin òní mọ́ fọ́ká gbọ́gbọ́ yé kẹ́lìmọ́sọ̀rọ̀ fíkì àdámsánlò mẹ́ yóò fà kí rú fìdí yóò lágbọ̀ yí ẹ̀sìn ẹ̀rẹ́kọ́ lè bẹ̀rẹ̀ hàn àdámsánlò kẹ́lìmọ́sọ̀rọ̀ fíkì kò sọ pé yóò á ní mọ̀ fìdí kò sọ pé yóò ní mẹ́sìn àwọn sọ pé ṣe sòrò báwo ló ṣe lè gbàgbọ́ yí ẹ̀sìn bí ìdúnnà rẹ̀ láì sọ pé onímọ̀ ó lé ẹlẹ́gbẹ́ pé àwọn ọ̀nà sáà Islam bọ̀ mí lọ lé jẹ́ ọ̀hún sọ rẹ̀ ìrùn àtàrí bó ṣe wọ́n mọ́nà dàtàrí èdè tí alùfẹ́kẹ̀ àgbọ́yé ẹ̀sìn wallahi wọ́n mọ́ rí bèèrè ẹ̀mìnì until when you get knowledge that is when you can say you have another kind of Islam tó bí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ìta mẹ́ ní ilé lórí ẹ̀yìn mẹ́kan ọ̀nà àmú ní afọ́sọ pé nípa tí fàbíyà innovation
nínú ẹ̀sìn àkọ́kọ́ náà ni àlùjáhálù àìmọ̀kan ó bẹ́ẹ̀ lọ́kọ̀ bí kí ló burú ẹ̀tí ká rọ̀ ìfún àwọn ọjọ́ káṣẹ̀ ìyọ́nà kí ọlọ́wọ́ dùn ìjẹ́ ká fẹ́lẹ́ lẹ́nà 1 million lérí wọlé àníyàn rẹ̀ ti dà ṣùgbọ́n ṣe ń tẹ́rẹ̀ bí jáhálù àìmọ̀kan ló fi ṣe àfọ̀gbà àwọn sọ pé nítorí ṣe yẹn lọ́wọ́ dá torí pé kí ni àlùmọ̀wáfọ́kọ̀ wàlùmọ̀wáfọ́ba kò sí kí ni wàlùmọ̀tábà kò sí mẹ́ fún ṣe ìlà kọ́ńdà ìgbàlẹ̀ bí sáà ṣe kò sí mẹ́ ó ti fẹ́ ṣòro tó kọ̀gbọ́n àmàlì méjì lọ́dẹ̀ ìkìláṣù bí yá wàlùmọ̀tábà ṣe iṣẹ́ ti kíṣẹ́ ẹ̀rọ káàkiri ló dá bẹ́ẹ̀ kó tún wá ṣe bá nàbí ṣe ṣe ìyẹn ni mọ́jì ẹ̀mọ́dọ̀ ọ̀fẹ́ ìgbà àwọn àríṣà sáà sọ pé mẹ́rin ni wọ́n rí ìkẹyìrán ẹgbẹ́ wọn bá gbẹ̀rù dáadáa kẹyì fákì wọn fi dé yóò lágbòye sí àfọwà ní ti ń jẹ́gbòye sí ó wà mọ́ ẹ̀kọ́ pàṣẹ ju àlẹ́ ìmọ̀ lọ òun kò nǹkan tó pọ̀ lójú mọ̀ lọ ajẹ́ pé ti ń jẹ́ fíkíwò àlẹ́ ìlmù wà lẹ́ àmàl àlẹ́ ìlmù wà lẹ́ ti ń jẹ́ fíkíwò ní ìmọ̀ àtiṣẹ́ ó rọrùn kálẹ̀ nìkan tó ní mọ̀ tí ò bá ti lo nǹkan yẹn àásùkú kò gbàgbòye sí tó jẹ́ pé bá sọ̀rọ̀ gbó mi pé ẹ bá dápa àfáà tẹ́lẹ̀ àwọn àfáà yé táwọn àwọn èèyàn mọ́ kí wọ́n gbà àfáà kẹ́ẹ̀kọ́ pé lágbọ́jọ́ wẹ̀ kò lágbòye ẹ̀sẹ̀ ẹni kó wọ́n fi ẹ̀sọ́ pé wọ́n wà ìnáwó kìnnìkan kò lágbòye ẹ̀sẹ̀ láíláí nígbà kìnnìkan tó wà máa fẹ́ lè wọn forí fọ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ fún ni pé ẹni tó sọ fún nímọ̀ yẹn ó nímọ̀ níbi tó lè àmàlì ìmọ̀ tó ní tí ò lò kò lágbòye náà tó sọ pé àlẹ́ ilmu wà lẹ́ àmàlì kò náà pẹ́lú kí ni ó àlùfẹ́fẹ́ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní kẹ́yìn fàbíkù kí ní tẹ̀sẹ̀lẹ̀ sẹ́yìn àlẹ́ ọmọ ìmọ̀ kí ní ó tẹ̀lẹ̀ sáà mùsùlùmí ìzà àkàkọ̀ fíkùn alkùnrọ̀ táwọn tí wọ́n ń ka nǹkan bá pọ̀ láàrin today you see Muslims in the library read it for them kọ́lọ̀ rẹ̀ jẹ́jọ́ kankan abúlé mùsùlùmí kẹ́yìn fàbíkù kí lè rúta ìsìn islamu ìzà àkàkọ̀ fíkùn alkùnrọ̀ wà kọ́ nà fíkùn alfuqaha ṣùgbọ́n nígbà àwọn tó ń ka nǹkan pọ̀ láàrin ṣùgbọ́n àwọn tó gbàgbọ́ yọ ọ̀rọ̀ kéré kí lè gbọ́sẹ̀ ìsìn islamu ìsìlámù ẹ̀ padà máa dé àdúgbò mọ̀dé báyìí tó gbé ìmọ̀ fẹ́ pọ̀ rẹ̀ fíkì òyìn òní sílẹ̀. So, alábìsọ pé mọ̀ ìdíjọ láwọ̀ bí khairan ìfákì ó ti dé ẹni ẹ máa lágbòrí ẹ̀sì àì ọlọ́run ó fún ní máa tó sọ àmàdù. Ó jẹ́ pé àwọn àfà wọ́n gbàgbọ́ yí pé al-ilmu bila amal ìmọ̀ tí èèyàn ní tí ò bá ti lò ó kí gbẹ̀gẹ́ tí ò ní lẹ́nu kó dà tí ẹ̀ tó gbogbo jẹ́ tí ò ní lọ. Ó pé òun ó tún yóò mọ jẹ́ kó jẹ́ tó nà àlẹ́ yìí náà ó bí láì lẹ́yìn yàrá ti bọ̀ sọ̀tẹ̀. So, ẹgbẹ́ tí mo dé ìbá mọ̀ tí ò bá ti lò ẹni ẹ ń bẹ́nu fìtínà. So, àdísẹ́ rẹ̀ ń jẹ́ ká jẹ́ oúnjẹ ìwà yìí pé èsì ń jẹ́ ìmọ̀. À ń ta àwọn sọ pé ẹni tó máa gbé dáadáa kan, kò sọ pé yóò kọ́lé, kọ́lá kò yóò lọ yunifásitì. Yunifásitì jẹ́ yóò lọ jáde, àlá, yóò fá kí ó àgbóyè ẹ̀sìn lónìí. Ẹlòmíràn wà ń bẹ tó bá dáwò jọ tó gbọ́n wọn yunifásitì, tó bá jẹ́ tí ò lọ skúl, á ti wá ń pè ayé àwọn olè ti bàjẹ́ o. Ó lè ṣe live life náà bẹ́ẹ̀ dẹ̀ ní ẹni hafidul Qur'an ọwá Qur'an lápòjú wí ní o kí subhanallah mú kan mú gọ́dá ẹ̀ ní o múna Qur'an wọ́n ha Qur'an ó ìfà ní bí ajọ wọ́n ní ó lẹ́bù ní ìrùpá ló lẹ́bù kò wà ní ẹni rẹ̀ dáadáa tí ayé mẹ́rẹ̀ sọ pé mọ́ yóò ti lọ́wọ́ ní ẹlẹ́rìí fọ́kì òfin dé bẹ́ẹ̀ yẹ rẹ̀ mọ́ Qur'an ti lò ayé sọ pé òun gẹ̀gẹ̀rẹ̀ lọ́n gbé dáadáa kò sọ pé òun wà ní lẹ́sì ẹlẹ́bí lọ́dọ̀ ẹ̀rọ gọ́ọ̀yà oríire ibi tó yẹ pé ní ìfẹ́sì alhamdulillah pé tí a parí ń sẹ ká bọ́ sí sáà bó ṣe ń sẹ. ṣé wọ́n tí òfin ní àgbọ́yé ẹ̀sìn ọ̀rọ̀ mẹ́rin lọ́dún ẹ̀ fi ṣe pé pálí ẹ̀kọ́. so àríta ń sọ ó jẹ́ ká gbàgbọ́ yẹn lé bẹ́ẹ̀ nínú hadith mi wọn hadith mọ̀kànlá fi sọ yìí àìdọ̀ mẹ́rin àìdọ̀ yẹn ọ̀dẹ̀ ọ̀tọ̀. àríta ń sọ yìí pé man salaka tariqan yaltamisu fihi ilm sahala Allahu lahu tariqan tajannah. ẹnikẹ́ni tó bá la ọ̀nà kan tí ń pépò náà ní ń gbà láti wá mọ̀ ọlọ́run bó ń sọ̀rọ̀ ọ̀nà yẹn rọrùn fún láti gbẹ̀wà jẹ́ ó dẹ̀ irú ṣẹ̀dí irú àdíṣẹ́ yẹn náà ní ìwá mẹ́rin wáyà àbí mọ́tàlá àṣàrí wọ́n bí ọ̀lànà ọ̀gbọ́ ṣùgbọ́n tó gbójú bá rẹ̀. àríbísọ̀lá ọ̀sánlá ó fi gbélé sọ àdíṣẹ́ tó rẹ̀ ẹni fún wa kálíbà pé pàtàkì ìmọ̀ tó wá kó tẹ́tọ́ nígbà sọ gẹ̀rẹ́ pé tẹ́ wá rí àlàálìm tọ́lébùl ilm ẹni tí ń wá mọ̀ àwọn màláíkà the angels of Allah subhanahu wa ta'ala والحديث خرج السنن عند الإمام أبي داود وفي سنن الإمام النسائي رحمه الله àwọn sọ́kàn tán sọ yí pé nínú ìwà àti ọdún gbòdì ẹ̀ wọ́n ní ọlọ́run àìsàn sọ pé ọlọ́run ó lè káwọn mọ̀lẹ́kà ò tẹ́yẹ wọ́n lẹ̀ báyìí àwọn ẹ̀kọ́ síkí ní wọ́n tẹ́yẹ wọ́n lẹ̀ báyìí tọ́wọ́n dẹ́kùnlé ní méjì mọ̀kànlá orí ẹ̀ kódà
àwọn mọ́bí samawati wal ard yastaghfirullah àwọn tẹ́ bẹ́ẹ̀ sọ́mà sílẹ̀ wọ́n mọ̀ wá foríjì tó kọ́lébùrẹ̀ ẹ̀lú tí máa ń lọ bí tó ti lọ pọ́pọ́ ẹ̀sùn wọ́n mọ̀ sọ́kẹ́ alamọ́sílá ó wà lápọ̀ bí rẹ̀ alamọ́sílá ọlọ́run áfẹ́mẹ́sì ọ̀nà ìṣẹ́ wọn mọ̀ bẹ́ẹ̀ náà fún hátà àwọn ẹja tí ń bẹ lórí wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà fún ǹjẹ́ nìkan kan bẹ́ẹ̀ lórí ẹ̀sùn tó lọ́lá tó yẹn wọ́n pé ẹnìkan bẹ́ẹ̀ tó kí àwọn mọ̀lẹ́kà fẹ́ yẹn wọ́n lẹ́kọ̀ọ́ bá kọjá lórí rẹ̀ wọ́n àwọn tí mẹ́tọ́ náà ní kọ́ ń bẹ náà fún àwọn tí mẹ́lẹ̀ bẹ náà fún kó ní àwọn ẹja mi ò lórí sábà fún àmì tó wọ́n lé bẹ̀rẹ̀ ẹ̀lmẹ̀ ẹni tí ń wá mẹ́ ọlọ́run nìkan àwọn kí ẹ máa sọlé ìfún nínú àwọn orin ó jẹ́ pé ìmọ̀ wà lọ́sẹ̀lẹ̀ rahimahullah wọ́n ní kò sí ní tẹ́yẹ̀ lè ṣe nínú àwọn ìbẹ̀rẹ̀ àtàrí jihad tó ń ka jihad kó jẹ́ pé jihad pàtàkì tó lẹ́sìn wáyé tó bí ìkànnà àwọn afọ́sọ̀kọ́ ká ní ìsìlámù olùkọ́ mẹ́fà ní kí ni bá sí kẹfà àti jihad ṣùgbọ́n tó ń ti rẹ̀ al-ilmu fawqahu àbáyé ìmọ̀ ń bẹ lórí jihad tó pé tí ò bá sí mà jihad yẹn náà yẹn ní sórí gúnbẹ̀ tí ò bá sí yẹn sórí gúnbẹ̀ jihad tó pé jihad bila ilm bìtúnà jẹ́ padà dálẹ̀ ẹ̀kẹ́rẹ́ ní kò tó gbà á fàájì àwọn ìbò yẹn tẹ̀rọ ìlú agbẹ̀rún ok àjẹ́ ti tọpọ̀ fún oníṣọ́ tó bá lọ ẹ̀rí máka bóòrò jẹ́ ẹ̀rí mẹ́ ọkàn ìjọ́ kẹlẹ́kẹ́ gbọ̀ngbọ́n gbogbo kẹrẹ bẹ́ẹ̀ sì ni fọ́sùlù nọ́sù ọparẹ́ àlọ́wọ́ ìpínlẹ̀ pé ọ̀rẹ́ ibi tafsir ìdàlẹ̀ ulama so àwọn ìkẹyẹ jihad tó yẹ bẹ́ ṣe onímọ̀ ẹwà akọ̀yìn olójú ogun alẹ́sọ̀tọ́lá ń sọ yí pé ó ti ń jà lóbi alẹ́sọ̀ pé iná orin àlè náà ọmọ náà sọ àbá ẹ ti ń jẹ́ yìí ó ní mo wá ń sọ ìfẹ́ òbí tí ó padà parí ọ̀rọ̀ ẹ̀sìn kí ni bá fi jẹ́rẹ̀ lọ́wọ́ àlẹ́bọ̀ Muhammad sọmọ ó ní ń gbò tó padà yà ó padà gbọ́ gbé lára wọ́n ò bí èmi káwọn ọjọ́ èmi tí mo ṣe lágbára tó wọ́n wá ń lọ bẹ́ ń kò yẹ kó jẹ́ mi àfikànjú ni mí ní ìbọ̀dọ̀ ìjọba yẹn wọ́n wá gbé ìdálẹ́ náà ń gbé ìdálẹ́ tẹ̀ wọ́n wá dáyà kọ́ wá fún rẹ̀ wá sọ hábà yẹn ní sọ́dá kan lọ sí àǹtà sọ̀rọ̀ ọkọ̀jọ́ àtẹ́kùn rẹ̀ jíjọ́ parí ìdìyàn wọ́n fara bí ìròyìn sọ́mà ẹni yẹn ṣe jihad ṣùgbọ́n kò ní mọ̀ ó padà kú sórí òkun tí ó pé ìmọ̀ kò sí nǹkan ní ìdàlẹ̀ ìdílé kó dà sófin lórí ìbádà àsọ̀lá àwọn kàdé so ìyẹn ń sọ àhíjọ́ tẹ̀lẹ̀ ẹni kí wọ́n àwọn kẹta ṣe káfẹ́ nímọ̀ tí pé kàmọ̀ ní kékeré báwo la ṣe lè di omi mímọ̀ aláàkọ́ náà kí nǹkan akọ́ta àbúkátà káfẹ́ di omi mímọ̀ wallahi huwa al-ikhlas sincerity kátó àníyàn wá ṣe tó rí kílá fẹ́ mímọ̀ ẹni bí ó pé àwọn olùkìlá ń bọ́ bá dùn báyìí ìgbà wọn oúnjẹ kó láti máa dé padà ọ̀sán tó nìkan ọmọ sọ̀rọ̀ lórí àmọ́ fún àwọn jílẹ̀ lórí ìmọ̀ wọ̀n láì fọ́lọ́dún wọn ni kíni ilé ẹ̀dí yàrá ilẹ̀ ayé tó fi lọ jẹ̀ ní bẹ́ẹ̀ jẹ̀ ní kò lè rí mú bọ̀ tó bẹ́ẹ̀ tó rí mú bọ̀ náà ló tó mọ̀ jẹ́ fún jẹ́ tó ń hàlẹ̀ so kátà ní àwọn ọlọ́wà máa ó lérò ilẹ̀ àríyà àbúdùwọ́ mọ́kò lè ṣẹlẹ̀ lápùtì ayà iná rí gẹ̀rẹ̀ gbogbo dábẹ́ṣe nínú àlámọ̀rí ẹ̀ sọ jẹ́ pé gbogbo àwọn àfà tí wọ́n ń kọ sílẹ̀ ayé mọ́mọ́ alẹ́kọ̀ọ́sẹ̀ mẹ́rin ó kúrò after al-Imam al-Bukhari rahimahullah rahmatan wasi'a ìgbà tí Imam Bukhari fẹ́ bẹ̀rẹ̀ jẹ́ kí ló bẹ̀rẹ̀ ìtàbù kí ló bẹ̀rẹ̀ la ẹ má gbà sí àfẹ́ la kìtàbù bádọ́ olùwáhí agbègbè tẹ́ sọ nípa bí wá ìṣẹ̀lẹ̀ fánàbí ọwọ́ mú bẹ̀tọ́ ẹgbùn tó lẹ́sọ lẹ́sọ nípa bárẹ̀bí ṣe ń wà ìspáyàt fọ́nà sí bárẹ̀bí sọ̀rọ̀ ọwọ́ lọ mú hadith Umar al-Mashhur wà pé innamal a'malu kò sí àfáyẹ ìtàfàyẹ ní mẹ́sọ àdíṣẹ́ ọkọ̀ pẹ̀lú ẹ̀rọ hátàlẹ̀ Umar al-Qusaylain rahimahullah sí àwọn tó súnmọ́ ẹ̀ ismu Riyadus Salihin ìjú ọkọ̀ sọ̀rọ̀ yẹn ìnámẹ́ra tó pé ìpìlẹ̀ nìyẹn káàlìyàn ò bá ti dá fún títẹ̀ ẹ̀fẹ́ ṣe yóò pàrà mọ́ lọ́ní faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wa la yushrik bi'ibadati rabbihi ahada àfọ́lẹ̀ àyà yadullu ala ikhlas al-niyyah ó fẹ́ ká tó àníyàn wà ṣe ilé ìkọ́kọ́ ṣe pàtàkì tó pé afẹ́lọ kọ́mẹ̀ lillah wahda tó lọ́lọ́mù fẹ́lọ kọ́ ẹlẹ́ẹ̀kejì mẹ́ nínú nǹkan tá ní láti ṣe gẹ́gẹ́ bí tọ́lẹ́bẹ̀rẹ̀ ẹ̀rìn tafẹ́ nímọ̀ pàtàkì nímọ̀ lódodo òláàni quwwatul hifz wal kitaba quwwatul hifz wal kitaba àbúdọ̀ gbìyànjú pé àbúdọ̀ jẹ́ jọ máa hàn kan a mùsùlùmí lájẹ́ àgbẹ̀rin àti fèrè al hifz wal kitaba tó jẹ́ pé a pọ̀ lẹ́n jọ máa hàn kan gbogbo
ẹlòmíì ń bẹ á sì yọ ẹlòmíì yọ lẹ́nu pé ìdí ara kọ́ lówó kò lè ha bó ṣe kéré báyìí ti ẹlẹ́ ìwà bí ẹgbẹ́ rẹ̀ yóò fọ́ ni. bẹ́ẹ̀ sì làkàrí wa tó ń dá yìí ọlọ́run dá tó gbá yìí ti di pé a ṣe dárí mi wọ àwọn òfóàbì àtẹ́lẹ̀ yá kùrán àni àwọn tí wọ́n wá kùrán tẹ̀ kódà àwọn tó wá sọ̀yẹ̀ háì kódà àwọn tó wá ní tó ti sọ̀yẹ̀ háì lọ kútùbù sí tàwọn tó ha ṣe bá ń ka ìtàwọn àfẹ́ ìrọ́ṣìmọ̀ wọ̀ lọ àtọ́rí nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbí ti há sórí wọn. so in tó jẹ́ tó tọ́lẹ́bùrẹ̀ ayé tó fẹ́ ní mọ̀ ó gbọ́dọ̀ tẹ́lẹ̀ ní ara ẹ̀ láti máa há nǹkan tó pọ̀ tí ó dẹ̀ fàṣukò sí ẹni tí ò bá ti lè há nǹkan bí má lọ tẹ́lẹ̀ kò lè di àfà ká má kẹ́ àwọn ẹni tó bá ti lè há nǹkan kò lè di onímọ̀ pípé ìmọ̀ yẹn gẹ́gẹ́ òun náà ni nǹkan tó ń bẹ àǹdọ́rẹ̀ kọ́lì in tó ṣe pé in tó mọ̀ lágbárí ẹ̀ṣẹ́ tó ń wó lówè ló mọ̀ in tó ti pìgbà tó ń sọ àgbà tó fẹ́ pìrìsẹ́ntẹ̀ orí ẹ̀rọ tí mú wá àádọ́ wà láàrín ìtò kọ́yẹ́kọ́ àbí tó kánú ẹ̀dẹ̀kọ́ ara náà mo ṣáàfì sọ yí pé ilé mi mari inú ẹgbẹ́ ìdọ́kọ̀ lómi bí bá ti ilé ọ̀rọ̀ bèèrè èsì pé àẹjọ anímẹ́ta ọlọ́gá ẹwà bá mílé ní ìwúrẹ́ bèèrè bẹ́ẹ̀ dẹ̀ ni a ti rí àwọn afẹ́ẹ̀sì tó ṣe bẹ́ẹ̀rẹ̀ tó dẹ̀ yíwọ́ ẹjọ́ fẹ́ lápòjì tó súnmọ́ méjì nínú ilmu al-hadith arákùnrin kan mẹ́mẹ́ ibn al-Mu'ayya àfáà ìmá dì púpọ̀ ṣùgbọ́n kí ìhá nǹkan ní ṣe kí ni o àbúkà sọ pé ìyá nǹkan rẹ̀ púpọ̀ èyí tí ẹgbẹ́ra àmọ́ rẹ̀ wà ní ìkínújà láìbí ìpín nàìjíríà ṣe rí lónìí ó sì ní hálùkọ̀kọ̀ pọ̀ fẹ́rẹ̀ kẹ́rin bá ti dé báyìí àkàdọ̀rọ̀ ṣe àwọn tọ́lú wọ́n dúró tó bá ti dé tí ó mọ̀ fún wọn ní hadith hadith oríṣiríṣi wáyà tó ti mọ̀ta ìjọba yìí ṣùgbọ́n gbò yẹ́ pé àìsà àìkẹ́lá àwọn afọ́ àtàlà ó ní pé tí ìmọ̀ bá ti pọ̀rọ̀ orílẹ̀ ayé kí ní mọ̀ta ti bídá náà ìdá akásọ̀rọ̀ ọ̀lẹ́mì kí ní mọ̀ta ti bídá bídá ọmọ kú ni tí mọ̀ bá ti pọ̀rọ̀ orílẹ̀ ayé bídá ọmọ kú ìbí nígbà tó kálukú ní láwọn àdúgbò kọ̀ọ̀kan ní bídá ń parẹ́ láwọn èèyàn mọ̀ pé eléyìí ò tí ń sáré ẹ̀sìn tí mọ̀ bá ti ń rí ìṣe bídá ọmọ kú àwọn oníbídá àlú yẹ wọ́n 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 àfáàyè ìdí ń bá lọ yìí gbogbo bídá àwọn ní ọ̀pàrọ̀ wọ́n wá ìfẹ́nà àwọn tó ní nílàkà ìlú wọn wá ní ẹja sọ́dí ẹ̀ wọ́n wá rí pé ibi tágbára rẹ̀ wà ní láìbírì yẹn ìbẹ̀rẹ̀ tí ilé ìgbòdì sọ àrùn sọ́lá kí tí ó wulẹ̀ mọ́ lórí jẹ́ ohun rẹ̀ ń wò ló tí à wọ́n wá decide wọ́n lọ sùn sí àkọlọ sùn láìbírì nígbà àwọn sùn láìbírì rẹ̀ tán láti ìgbà tó bá ti dẹ́ fọ́lọ́kọ̀ báyìí káàmù يختلف فتك أنا أبي لا أنا في المسألة لا أنا أبي مسألة شد يختلف المجد عدل تربكني عوانتي مو اللي تكنيه وشدان الزول وده بينما الإمام والعلامة الألباني عليه رحمة الله وصيته حديث تزيد الله يبقى الدواء حديث ضعيف àwọn ọmọ tí ó fún tẹ́tẹ́ aláyíká ìyẹ́bọ̀ àfáwọn tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ní àwọn akẹ́kọ̀ọ́ wọn sọ pé lẹ́yìn tí bá rẹ̀ ríṣẹ́ kọ̀lẹ̀ gbájú ẹ̀ṣẹ́ pọ̀lá lọ́sọ̀ àwọn àdíṣò bí sínú lẹ́yà àgbẹ̀wà ọ̀dọ̀ á tó wá dá olóòlù sí àmì ìpàlẹ́ èèyàn ọmọ jẹ́ púpọ̀ sí táfà bá sọ̀rọ̀ yọ lọ́dún sí sùúrù níta sọ yẹ bí tẹ̀síìlì tó bẹ́lá yìí lọ àwọn wá ní ọ̀dà kó lè bà jẹ́ ẹ̀kọ́ gbogbo ẹjọ́ rẹ̀ bá ṣe rí bí nínú ayé ọ̀nà mẹ́ta lápẹ́ àdé ìfọ̀ wọn sí ọ̀nà mélòó kí ló ṣẹlẹ̀ sí nínú ayé àkí ló ṣẹlẹ̀ sí kí ló wá ṣẹlẹ̀ sí nígbà tí ọmọ ọ̀tọ̀lọ́ ìwọ́n sọ láìbírì rẹ̀ àbí kọ́ màdà ló mo fi ń béèrè fara wọn ní gbogbo ẹjọ́ bá jẹ́ pẹ̀rọ rẹ̀ rí bá wọn níta sì ni pé gbogbo hadith tó bá jáwà ọmúlá kí síwájú kẹ́ tó sọ síra rẹ̀ yẹn a mọ̀ sọ pé al-hadith sáàbìtò sahih náà a sọ pé pípẹ́ nígbà tí ń sọ yẹn ó wà alàlìyẹ kí ó wà lórí al-ilm gẹ́gẹ́ àti àlàyé nígbà lẹ́ẹ̀kẹ́ pé ó wà lórí sàtíǹtì pé ìgbẹ̀yẹ yìí sọ pẹ̀lú bil ilmi gbogbo hadith tí wọ́n tó bá jáwà ba'da ihratu síra rẹ̀ yẹn lẹ́yìn gbàdá bí sọ síra rẹ̀ yẹn naqulu hadithun da'if a sọ pé hadith yẹn kò sí kí ni o kò lẹ́sẹ̀ ní tó pé ní lẹ́yìn ìgbà yẹn agbára àmọ̀yẹ ti parun yàtẹ́lì ó ti di pé ìmí ilẹ̀ kọ̀ọ̀rẹ́ ti gbogbo ó ti ń tẹ̀sẹ̀ bọ́ra àṣù ọ̀pọ̀ lórí sọ́lẹ́ntì mọ̀ wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta àtàwá kúkú àtàwá ọkù èyí tá àgbà ti mọ̀ sẹ́pẹ́ èyí tá sọ ẹ̀rẹ́sà níbi sí àbá níbi sí àwọn ìdí pé déètò wọn sọfíà rẹ̀ mọ́ kátólì mọ́tò tá sọ lẹ́ẹ̀kan ok ọ̀dì 10 ni ok láti ọ̀dì kìnnì kẹ̀kẹ́ di ọ̀dì 9 gbogbo àdébẹ̀ sọ éhùn ni láti ọ̀dì 11 upward bá sọ yíra ọ̀dọ̀ yìí ìṣàyìn àwọn ọmọdéjì àwọn ọmọdéjì àdíkì ṣe ọ̀nìyàn ló sọ́rọ̀ àbọ́dì lẹ́gbọ́n àmọdéjì tẹta wápọ̀ àdùnjú ọ̀dà àmọ̀bíyá sọ ìlànà ìjọ ọlọ́pàá afẹ́ṣẹ́ kàbàgbáni aláyìí hàn àbílẹ̀ sọ fún mọ́tò ṣe kámẹ́rẹ́ láti nǹkan ilé ìṣe pàtàkì púpọ̀
adẹ̀rẹ́pọ̀lọpọ̀ náà àmọ́ tó pé nígbà tí wọ́n ti kàn kẹ́ dé tẹ́ ti kọ́ sí àdé ojú padà fọ́ wọn ò lè rí nàkà kan mọ́ nínú wọn Abdullahi ibn Abbas Abdullahi ibn Abbas sáà ń parí olóòlì tá ń gbà àlè sọ àti bá dákú ẹ̀ ó padà fọ́ lójú mẹ́ra yẹ wà máa dárí tó ń ti bẹ́ẹ̀ ìmọ̀yẹ òkú omi ọ̀sẹ̀ pé ìmọ̀yẹ ń bẹ lágbárí amúdọ́rùn lọ́kọ́lùdì ní ìmọ̀yẹ ṣe nǹkan tí ń tààrà tán lórí jẹ́ pé ìgbà tí ọ̀rọ̀ yẹn ìgbà tó bẹ̀rẹ̀ náà bá ti fọ́ lójú ìkẹ́nà àwọn èèyàn nóòlù òní ẹ̀fẹ́ múrọ̀ kọjá àbẹ́bẹ̀ bá ti fọ́ lójú ẹmọ́jà lálùkọ̀ rẹ̀ mọ́ kí lábẹ́ lọ́mọdé lálùkọ̀ rẹ̀ kí ní nítorí pé òkúrú nìkan nǹkan àwọn bá rọ́jú méjèèjì lẹ̀ á máa lọ gbọ́ alùpọ̀ àfọ́jú ìtẹ̀káwọn èèyàn mọ́ta àwọn oríṣìí kò ní jẹ́ ásábì gbà wọlé ọ̀rọ̀ yẹn ti wá di tó ìfìṣàbẹ̀ tó ti kò lórí lẹ̀ ọwọ́ àbẹ́bẹ̀ àbájọ wa gbọ́ pé ẹnìkan ti sọ pé kánú wà lùkọ̀ mọ́ nígbà alùpọ̀ gbójú ti pọ́lìsì ǹjẹ́ mọ̀ wí ó lè mọ́ tàbí ní àgbóyò àbẹ́bẹ̀ àbájọ wa ni torí gbójú mi fọ́ ọwọ́ amú èsì wa ó sì dá wàhálà ó sì kọ lórí ó ní àjíz náà ó ní àwọn sọ́lá mú dọ̀tẹ́ máa bára mọ́ ní ẹwà ní ẹ̀sẹ̀ ìṣàlá ó wá mú ní ẹwà láàrin ẹwà ó ní ẹwà ní sọ́lọ̀ yóò mú ní ẹwà tẹ́kì tó kò bí ní ìṣàlá náà ìyẹ́kọ́ bárakàlá ọ̀fíjì bárakàlá ọ̀fẹ́ náà àbẹ́bẹ̀ bá ọ̀pàdà wá kọ aláwọ̀sọ̀rọ̀ òdìdé ìyáhùdìláhù min àìnà ìyànọ́rọ̀hùnmá ìyáhùdìláhù min àìnà ìyànọ́rọ̀hùnmá fàfílìsàní wà kọlbí mínihùmá nọ́rọ̀n fàfílìsàní wà kọlbí mínihùmá nọ́rọ̀n abẹ́bẹ̀ bá sí ìyáhùdìláhù min àìnà ìyànọ́rọ̀hùnmá wọ́n nìkan sọ ní ojú méjì fọ́ ìyá ọkùnrin láwọn ilẹ̀ ilẹ̀ ìyànà ọmọ kájẹ̀ pọ̀lọ́dẹ̀ wà gbẹ̀ ìmọ̀lẹ́ ojú méjèèjì tí èrí mẹ́mọ́ fàfíìlì sáàrí wọ̀kọ́dẹ̀ mi nìgbùmọ̀ lọ́rọ̀ lórí àwọn ẹ̀mí tí mo bá ń sọ̀rọ̀ yìí àtẹ̀lé mi tí mo fi pàmà mẹ́sì ìmọ̀lẹ́ ìbẹ̀mẹ̀ tí má ti sọ́bẹ̀ ìmọ̀lẹ́ nígbàdì ó ní àkùnrin ìzẹ́ kì í yóò wà kọ́ bí gọ́ìrọ̀ bí i dágọ́lù ní virus dágọ́lù dal gain àti lam náà wọ́n á ti máa pè ní dákọ̀lù náà dákọ̀ àti láàmù gọ̀yà àti fọ́ọ̀lù lọ́sàtọ́sàtọ́lẹ̀ mẹ́sọ̀ṣẹ́ ọwá ní akúlé zakíyùn lákàrí mi tí mo fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó pín wà kọ́lù bí ìfẹ́rọ̀ bí ìdágbọ̀lẹ̀ ẹ̀mí ní tí mo lẹ̀ fún pọ̀pọ̀ mẹ́tẹ́ pẹ́pẹ́ mo fi hámà pẹ́pẹ́ bẹ̀rẹ̀ mọ́ mẹ́wàá gbọ́rọ̀ bí ìdágbọ̀lẹ̀ fáírọ̀sì ọ̀wọ́bẹ̀ so ká sọ pé fáírọ̀sì ọ̀bẹ̀ lẹ́nu kí lọ́mọ format àbí so tí wọ́n bẹ̀rẹ̀ ó ní tí wọ́n bẹ̀rẹ̀ tó gbójú ní wá fún ẹ̀mí mi nìmọ̀ wà ìpín mi tó kọ́mọ̀ ìgbáyà mi nìmọ̀ níwà ìgbòrẹ̀ sọ jáde ọwọ́ ni àkùnrin ilẹ̀ kì yóò wà pé àwọn oníkọ̀ mẹ́kọ̀ náà àkùnrin ilẹ̀ kì yóò wà pọ̀ bí gbọ́yìnrọ̀ bí ìdàgọ̀rẹ̀ wọ́n fi ní sáàni sọ́ọ̀rì mú kàtà ìfẹ́ máa zọ́ọ̀rọ̀ ó ní ẹjẹ̀ máa wò kí ní kẹ́ ń bẹ ní àárín rẹ̀ sọ́ọ̀rì mú ó dàbí àdúrọ bí irin ni kàtà ìfẹ́ máa fò ó dàbí ìdà tí pé tí máa mú jáde báyìí tí máa fi lé fọ́ọ̀kì ìjọba yìí yóò sì lórí parórí nǹkan kàfẹ́ náà bíláàbí náà báyìí kò ní báyọ̀ sọ̀rọ̀ báyìí àti kéyìn orí ìmọ̀lẹ́ ìlú ẹ̀lẹ́ rọ́bì yọ wọ́n tààdà alẹ́wọ̀dọ̀ ọwọ́ afẹ́ dẹ́ tó sọ̀rọ̀ dàbẹ̀ lọ́rùn ọwọ́ ní wà iná àṣàlẹ̀ ṣe ń àǹtà tó rí ìrò ó ṣùgbọ́n tó sọ pé dáadáa káàkiri lóò tí máa kọ́ sọ ni pé ìnibú ìsìn sọ̀rọ̀ tó rà sí sọ̀bẹ́rọ̀ ìdá máa jẹ̀rọ bẹ́ẹ̀ kòrò ṣe má kó dóró ṣùgbọ́n mo sọ fún ẹgbẹ́ sọ pé màá ti sùúrù lórí nǹkan tó mọ̀ bí kàmí tọ́lọ̀ fọ́ lórí tẹ́mi náà mo fọ́ àmì ẹgbẹ́ náà ló fọ́ ẹ̀hẹ́n máa ti sùúrù gbẹ́yìn òrìkì mọ́kàn ọ̀rẹ́ ní mẹ́sàn kálábìlẹ̀ gbé màá sí òòrù ọ̀bá háìbà rẹ̀ ní lẹ́yìn ìlú fọ́ kí ló kọ̀ àtẹ̀rẹ̀ sísá a sọ pé in tó ń dá àbùkátà sí lórí ọkọ̀ abẹ́ nínú wọn wọ́n àlẹ́hẹ́gbà àwọ̀lẹ̀ kábíyèjì láti máa hàn kan eléyìí pàtàkì pọ̀ ẹlẹ́ẹ̀kejì alkitaba ká máa kọ́ nǹkan náà ó ṣe pàtàkì nígbà tó kọ́ máa hàn kan náà ìròyìn ṣe kọ̀ọ̀kan tàbí ara nígbà míì nǹkan tó yẹ bá ẹgbẹ́ tó gbẹ̀mí àmọ́ ṣe kí ni o àmọ́ táwọn ẹ̀wọ̀n tàbí mọ́ ẹ̀rí kọ́kọ́ lọ láwọn làpọ́lọ mú wa padà ọlọ́ sí ẹ̀rù so ìmọ̀ èyí tó mọ́kọ́ lẹ̀ torí tó bá fà lọ ó délé padà lọ ṣe mọ̀rọ̀jà ọlọ́yẹ̀wò so èyí bá tó pé àti nímọ̀ ẹ̀wọ̀n lórí àwọn jókòó yìí tí ó tó burú tó kálukú ní jẹ́ ọjọ́ ìsìnkà sí ó lẹ́kọ̀ọ́ sí pé nǹkan ẹ̀gbọ́n oṣù mẹ́rin sọ́lọ́ ti ń sìk gbogbo bá padà délé àbíjọ́ tó bá fẹ́ padà sá lọ fẹ́ lò fẹ́ lọ wákàlọ́ lọ́jà rẹ̀ ọlọ́yẹ̀wò so kásùnmọ̀ kọ̀ọ̀kan náà ó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní nǹkan kíkọ táwọn àfáà ti kọ ló ṣe fún Islam tí bá ti bá àfáà kọ̀ọ̀kan ẹ̀gbọ́n táà sọ yìí láti rí so alẹ́ ìlmù àtùmọ̀kọ́nà
subhanallah. Tọ́ pẹ́ àwọn nǹkan yẹn ó jẹ́ nǹkan tí abúrò rẹ̀ tàbá fẹ́ ní ìmọ̀. Paríparí ẹ̀ ṣẹ̀dí mẹ́ta tó bùkẹ́ sọ pọ́ìntì kẹsì nínú nǹkan tá a ṣe fàtì nímọ̀. Òun náà ni ẹja mú tó wà tó nínú àwọn ìdí ẹ̀fí nímọ̀. Òun náà ni àtàbàrù. Àtàkà pé ẹyá pè ní àwùrẹ́ fúnà. Ó ṣe pé èèyàn ó ṣe fẹ́ láti kí ni o? Èèyàn ó ṣe fẹ́ láti rìnrìn àjò lórí ìmọ̀ tó fẹ́ ní ẹ̀. Wáyé dìgbé ibi tí ìfẹ́ mo fẹ́ mọ̀ Kùránì ká alápòjúwe ní o. Ibi anywhere ní Nàìjíríà àbí world tí máa ti fẹ́ kọ́mí Kùránì tí mo ṣe láfàá ti dé bẹ́ẹ̀ ní ìsìnmọ̀ lọ. Kéèyàn ò láti ní ìyẹn tó yóò dì mẹ́rọ yẹn wà lọ́yìn nǹkan tí ó lè èèyàn fi gbé mímọ̀. Ṣùgbọ́n lónìí gbogbo wa la fẹ́ gbé mímọ̀ àti ìjáde ní wa. Pápá bí ẹ̀bẹ̀ ẹ wo akadẹ́mì tí wọ́n ti àwọn ìtàǹkà ìtàǹkà ní ẹ̀rọ bí ìbẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ méjì wá. Mo mẹ́rin sọ́sọ̀ lánàá bí ẹ̀rọ ẹni ẹ̀sọ́ fún bẹ́ẹ̀ ó sábà kọ̀ lókàn sẹ́lífà fún kọ̀wé wáyé mọ̀rẹ̀ mẹ́rin. Ẹ̀rọ bí wá di Maiduguri tó kó fẹ́ ní àwọn òwúrẹ́ rí dáa ní wọ́n láì kọ́ sí ọ̀tọ̀ burú dáadáa ní ọ̀yẹ́rò níta àti ẹ̀fún Islam náà. Ṣùgbọ́n ẹ̀rọ bí wọ́n lè kúrò láti ilé ọkọ̀ yóò ní pé ilé tó yẹ di jùlọ ju ọkọ̀ ilé àwọn ọlọ́bẹ̀ ọkọ̀ múrí kan 20 naira yà ìfàṣ mo sọ fún ìsáàlù kẹjọ ọmọ wálẹ̀ kan lọ́sẹ̀ owó ọkọ̀ yẹn ti pọ̀ jù tó bá lówó ọkọ̀ ìdí ìmàlẹ́yìn àyè kó owó ọkọ̀ ní kó lè mẹ́tẹ̀ẹ̀rin ẹnìkan náà Imam al-Bukhari táà ń parí olórin àti Imam al-Bukhari alayhi rahmatullah ibi Imam Bukhari ibi ó ti lọ lé kí ó tí ó rí nǹkan tí ó mọ̀ ẹ̀jẹ̀ mọ́ ó sì ta ogun aṣọ rẹ̀ wọ́n tó tasọ tán orí nǹkan tí ó wọ̀ lọ jókòó lé kí ó mọ́ wọ́n wá tẹ̀lé wọn káàkiri àárín àwọn afá àti ẹmú tọ̀ wọn torí wọn wá mọ́ tó sì tẹ̀sí wọ́n jẹ Imamu Ibn Abdiddahim rahimahullah àfá ẹ̀ ló kọ́ Ibn Hazm al-Andalusi az-Zahiri àbí olókọ náà àgbàfàgbà àwọn àgbàfà àwọn àzọ̀yìrí yà ní àwọn àzọ̀yìrí àwọn tọ́lù bìnrin ló ti yọ. àfá ẹ̀ rahimahullah nígbà tó sẹ́fẹ́ kú tó fẹ́kù láyé olóòsàn kẹ̀lẹ́mẹ́tì ọdún ọ̀pọ̀ lórí ọ̀pọ̀ bá ẹmẹ́jẹ̀ lọ ìdásíkò ní fẹ́ẹ̀ nínú àwọn tó náà wá sọ òun náà àwọn ìyàtọ̀ náà jẹ lórí so ó ń kálukú wọ̀ jáde lé má bọ̀ níbi táyé àwọn ìyàwó rọ̀jú náà ni tábìlì lórí bá ń jáde gbèsè ìdúgbò yìí wà lọ́dọ̀ mi àyùmí wájú rẹ̀ kò sí lébẹ̀tẹ̀ sí ayé kọ̀ọ̀lẹ́ yẹ ẹjọ́ kọ́rọ̀ mo tẹ̀lé àti sájọ mo fẹ́ lọ wọ́n ní pé wọ́n kọ́kọ́ láàrin ìwòrò òdùn bẹ́ẹ̀ so láti agbowó ẹ̀kọ̀mọ́lá ni mo fún mi tí wọ́n rìn àlejò tí mo ké fún ọ lọ akọ́ wòrá ẹ̀ wòrá àbí kí wọ́n lọ àbí kí wọ́n lọ kò sáà fáwọn nítorí lókè bí bẹ́ẹ̀ bí àfáà ẹ̀dẹ̀ rẹ̀ bí àwọn ọmọ kùrántà so ẹni tó máa fẹ́ nínú wọ́n yóò jáde lé ìmọ̀ wá báyẹ̀ lé àti bí bẹ̀rẹ̀ pé mo fẹ́ nínú wà ní kó lórí agbára làbàdìyà kó ṣe ṣe so àwọn sàhábà ẹjẹ́ ká má kojú àwọn sàhábà wa ẹ wo Jabir ibn Abdullah al-Ansari radiyallahu anhu wàzọ́ Jabir náà sàhábì yìí jẹ̀wọ́n láì tàbí dáadáa ni ó dá ọ̀nà padà kọ́ lójú kó tó kú o àwọn tàbí fọ́tọ́ fọ́lójú wọ́n pọ̀ rọ́ṣùn radiyallahu anhu wàzọ́ Jabir náà fọ́lójú ṣùgbọ́n tó tó fọ́lójú ó sì ń kankan hadith ọ̀yọ́ kapẹ́rẹ́ tó ó ní wọ́n hadith Jabir fẹ́ kọ lọ́dọ̀ Abdullah ibn Unais ó sì rìnrìn àjò ìgbọ́n ọjọ́ mélòó oṣù kan complete 1 month ìní kéde pé inú ló kéde pé ẹgbà ó lọ gbẹ́rọ rẹ̀ tó wà lórí journey pé èèyàn lọ bí nìkan sọ pé distance wọn láàrin Ìbàdàn tẹ́ police for instance ká sọ pé 1 month ni yóò bèèrè rẹ̀ kéde pé lè yóò fi dè yóò lọ́wọ́ 1 month ni distance tó bẹ̀rẹ̀ rẹ̀ tí yóò bèèrè báyà báyìí ká for instance 1 month ni Jabir ibn Abdullah ó sì lọ́dà bẹ́ẹ̀ bí òun ẹ̀ tó kọ́ kọ́ hadith kan pé hadith rẹ̀ lọ́wọ́ kọ́ hadith rẹ̀ kọ́ ọwọ́ àrìn ní ìmọ̀ tẹ̀mù yóò rí ìmọ̀ lọ yóò kọ̀ àdí tó bá parí ẹ̀kọ́ ìtọ́kọ̀ yóò tẹ́kí ní o kí sọ ìdẹ́ mẹ́rin jáà ìmọ̀ bọ̀kọ́ yìí dọ̀ ẹ̀ mọ̀ bọ̀kọ́ dí mẹ́rin wọn ní pé tẹ́ Jabir ibn Abdullah òun náà lọ báwọn ó ní àdíbi ẹ alábí sọ̀dí sọ̀tọ̀ kí láti sọ̀kọ́ náà fúnfọ́ náà láàkìn ṣùgbọ́n orí pé sọ̀rọ̀ kò ń fẹ́ gbàgbọ́ Jabir ibn Abdullah ní olùkàdùn ló pé ẹnìkan ló Abdullah ibn Urayq ìjọba àríkò ni ó wá fi àwọn tó bẹ̀rẹ̀ wọlé wà lọ fọwọ́ wà lọ tó kálukú wa náà àbúrú ọ̀ṣẹ́ láti kó lè wa Ibrahim ibn Adham nínú àwọn afá tàbí ìpòsílọ́ ó ní inna Allah la yadfa'u al-bala'a an hadhihi al-umma bi rihati al-hadith inna Allah la yadfa'u al-bala'a ó ní ẹgbẹ́jọ́ ọlọ́run mọ̀ sílẹ̀ má àdẹ́wò tó lè fẹ́ wọ́n Islam pẹ̀lú káwà tọ́lébùl ilmi ká mọ̀ kú láti bìkẹ́ lọ bìkẹ́ sírìbà wà rẹ̀
tí mùsùlùmí ti lé kó bí kan láti fi dìkan láti ní ẹ̀kọ́ ń wáyé mọ́ lọ yóò padà nà ńlá orí kọ́kọ́ orí ọwọ́ yóò kàn kọ́kọ́ yóò dẹ̀ padà mọ́ ṣàpàdé kẹ́kẹ́. so kágbìyànjú káwọn lè fẹ́ àárín ìgbìmọ̀lé ẹni bí fẹ́ kí ó kọ́lá nínú campus jáwọ́ sí àárín ilé ìjẹ̀dọ́ rẹ̀ ẹni fẹ́ kí ó campus ẹjọ́ níbo ni ó fẹ́ lu nọ́mbà ẹmọ́bìnú mo sọ́ọ́ ní agbó ní ilé ní ìmọ̀ wá gbọ́ owó dínà ó fẹ́ kí ó rí o kí á kéde ká máa pàdé mọ́ọ̀tù olóòtúbọ̀ fún àfà rẹ̀ fún ìṣẹ́ ọfẹ́ nímọ̀ tí a ẹjọ́ ìṣẹ́lẹ̀ bá mi wátá ìláàrin ya mọ́ zígbà ní ṣàyẹn bí ẹ́ta ìgbà fàdẹ̀ bẹ̀rẹ̀ sí tó àwọn tẹ́yẹ gbọ́ bá àgbòwò tí ń kájẹ̀ wọ́n yẹ pọ̀ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ni sọ̀hábà kan lọ lórí àdé ìwájú àtàkùn àwọn àfà tí wọ́n pèrè kó sí àfọ́hùn mention his name tí ó kú nínú olùtẹ́síbi tó wá nà lọ kó sí àfọ́hùn ilé àfà sára pọ̀ jùlọ kó lọ débi pé àwọn táwọn òbí wọ́n jẹ́ àfà tó bí àfáà àwọn jẹ́ bí wọn nínú tí ń fa àwọn àfáà sára kò sí lọ má ẹwọ bí Imam Al-Albani alayhi rahmatullah ìlú Albani bàbá wọn náà alimun ìmáàmù ṣùgbọ́n máa Albani Sheikh Al-Albani oríṣi àwọn sáfà làwọn kọ́dà àbá ti ṣọ́ọ̀bù wọn báyìí tó bí àbá wọn ní ṣọ́ọ̀bù tẹ̀lé ní iṣẹ́ ọwọ́ àbá ti ṣọ́ọ̀bù wọn báyìí tí wọ́n sì wá mọ̀ rẹ̀ so ó kálukú wa àbúrò ṣìkan láti kiri o láti lè kú òbí tá a wà ó wá kò sí lè kó jẹ́ kó traveling mo kà tẹ̀sí kó jẹ́ traveling bí kódà ọdún jẹ́ mùsùlùmí jí sẹ̀mọ́ bí i àríkà ń gbé kútì àwọ́sọ́ ni zik bí i àríkà ń gbé kútì wọ́n tó tẹ́lẹ̀ ń gbé kútì àfọ́nà ń gbé zik ẹnu ní oní ńlá láti mọ́ láti kútì lọ zik yà wọ́n yìí tẹ́lẹ̀ máa ń bá mi ló tẹ̀ ẹnu bí fẹ́ ní mọ̀ chip lè bẹ̀ ilé ẹ̀dọ́mọ̀ fúnra tó àbọ̀ tẹ́lẹ̀ wá bá mi ló tẹ̀ akọ̀wé lórí ẹgbẹ́ ó dì mọ́ owó ó dì mọ́ náà ni so àbúrò gbìyànjú pé aláàníyàn pé àwọn náà jáde ìjáde táwọn sọ̀rọ̀ pé jáde ká bí ẹlù ká mọ́ lóṣù mẹ́rin mú sọ́rọ̀ ìjáde ìmọ̀ pàfẹ́ wá mẹ́ ìmọ̀ tẹ̀sìn ṣùgbọ́n kò sí pé kúrò ká di ẹrù wa pé insha Allah dájá àti mọ́mí ẹfún mi ní oṣù mẹ́rin mo fẹ́ lọ ìdí kò lọ jáde mo lọ Maiduguri mo lọ Hakura àtàkùn ọmọ ìgbà padà sí ìyẹn o lè ṣe yẹn èyí ó dá so eré jẹ́ àwọn kan tí ó lè ṣe pẹ̀lú àkírọ̀ nípa tàbátà ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ káwọn náà sọ́sọ́sọ́sọ́ káàpá ní wọ́n sọ pé wọ́n kàrìkì ní wá sáàmì báwọn ní ìjẹ̀ pẹ̀díà so mọ̀kànláàmì wọ́n sáàmì kí mọ̀ bọ̀ náà ní ìjẹ̀ lọ́ṣẹ̀lẹ̀ tí wá sọ ìmọ̀mọ̀ so ọ̀rọ̀ ọmọ tẹ́lẹ̀ nípa àwọn afáwọn náà wùlẹ̀ wá sọ ní yóò wùlẹ̀ sọ ní ṣùnà báyìí ṣùgbọ́n tá a fẹ́ sọ fún wa ní pé kó ń kárẹ́ fún wa wọ̀ lẹ́ẹ̀ka mọ́ jókòó bá a ti rẹ̀ kó sáfà láàrin wa àtẹ́jú sọ̀rọ̀ máa ń tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ máa fẹ́ ìrọ̀ máa wùrọ̀ bẹ̀ kẹ́kẹ́ láàrin táwọn kó sáfà láàrin àwọn àtàlẹ́ tó kálùkù wá lọ́wọ́ kárí ajé jẹ́ pé àti ìjàfà ká tún wá mọ́ jùlọ ní ẹ̀kọ́ wa ẹlẹ́mẹ́jọ pé alhamdulillah ìbára ń sọ́lá bá àdẹ̀gẹ́dẹ̀ àwọn tẹ́lẹ̀ jẹ́ àti ẹlẹ́mẹ́jọ pé lórí ìmẹ̀tẹ̀ àwọn mọ̀dájú wọn kátátà ní ó ti jókòó pé alhamdulillah àwọn nàbí ìdílé àbíkà àwọn àwọn kọwọ́ no wọ́n fọ́kọ̀ kó lè dẹ̀ ẹni màálé àwọn kọ́ mọ̀ jẹ́ àfá ara rẹ̀ wà ṣùgbọ́n káwọ́ tá fi jẹ́ káàrọ̀ pé ajá àfá ká tó mọ̀ dúró pé ọ̀nà tó jì sáàsọ nìyẹn so kó ń tàkẹ́ bá rẹ̀ bá nílá lọ́mọdé àwọn afá àfikún àwọn lẹ́yìn náà ọmọ ẹ̀kẹ́ ìrọ̀ ọlọ́bìnrin ẹ̀mí ti máa ń ṣe lọ nínú àwọn kọta àfá àṣọ ọ̀lẹ̀ nípa àmọ́ ẹni bá fẹ́ nímọ̀ nínú kẹtí sọ nìyẹn yóò mọ̀ tàpẹ́lẹ́ àfá rẹ̀ àwọn onídáwà sàlàfíyà káṣẹ̀ bèèrè dání ẹlò nítorí pé dáwà sàlàfíyà ó ti gbàgbé ẹ̀kọ́ adábù tọ́lẹ̀ máa láàrin ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láàrin àfá sọmọjó tó ti pé kúdà látọ̀rọ̀ nípa Muhammad arórí parẹ̀ ṣùgbọ́n àyẹ̀lẹ̀ ìgbà wa so àbí Allah subhanahu wa ta'ala ní ti àṣẹ yóò gbà lọ́wọ́ wa ní ẹbí bàdá àwọn bí tí a ti ṣe àṣẹṣọ́ àti àti ìgbọ̀kọ́lọ́kọ́ tàbí gbogbo wa نسأل الله سبحانه وتعالى أن يوفق الجميع وأن يبارك فينا والسلام عليكم ورحمة الله وبركاته